But I say, you were close to me, yet I did not know the love I seek for many years. Oh shit, why do you say gum? Back to lo gum, to gum. Hey guys, ó yẹ kẹ́ ti ṣetán now. Hey, what time? Hey, anybody tó bá pẹ́ débi iṣẹ́ lé ní mi ò ní bá bẹ̀bẹ̀ o. Because mi lè jẹ́ kí èèyàn kọ́kọ́ máa sọ̀rọ̀ sí mi o. Giring, giring, giring. Giring, giring, giring. Giring, giring. Ìṣẹ́jú kan ó kù sí dẹ̀dẹ̀. Senior goalie gbàgbéjọ, àwa náà ti ṣetán. A ti ṣetán ká máa lọ sìn. Ìṣòro ẹ̀yin kí ló máa ń ṣe wọ̀ náà tó fi di pé all the time orí fóònù ló máa ń wà. Ìwọ àti ta lẹ jọ ń sọ̀rọ̀. Ẹni Ọlọ́run mọ̀ ni. Wo má monitor life mi. Wo tí mo ṣe bẹ́ẹ̀ kó má ṣe yọnu. Bàbá lè ti máa ṣe ìyàwó báyẹn o. Ta ni? Ilé máa fojú jẹkun ni kò lè pẹran jẹ. Mélòó láàrẹ̀ fẹ́ ṣe ìyàwó. Má dà lóhùn nítorí òpè tí ò mọ̀ wọn tó ń sọ. Ọmọ kìíní ti tán. Wá tún mi ṣe ó rò pé kí ní ìyàwó ṣẹ ni. Àfiṣe ní fún ìyá ẹ̀. Àfiṣe ní fún ẹ̀. Ó dáná. Láàárọ̀. No problem. Ó máa ń jẹ́ kójú ẹ kó fi wọ̀ ọ̀kan dáadáa. No problem. Ká ní mo tẹ̀lé lè gan bàtẹ́. Màá fi nú bàtà dànù. Àánú mi ń ṣe ìwọ. Wá pa kíní ẹ̀. Tága festival kò sí manager ẹ̀ bá dé sí la máa lò. Wow, Oga, mind your word. Nigga, mind your speech. Oga, manager wa, má lọ máa personalize wèrè. Manager wa. Ẹ wo nǹkan tí ó bá ṣẹ̀yìn méjèèjì ẹ ṣáà make sure pé account yín balance torí èmi ò lè dúró fẹ́yàn kankan lọ́dọ̀ manager o. Oga, account balance. Once we don balance is it? Èwo ni kàrámọ̀ ṣé mi ṣé ẹ̀ mọ̀kàn tẹ máa ń fojú mi rí ni. Tó bá ṣẹlẹ̀ tá ló máa béèrè lọ́wọ́ ẹ̀. Manager bá dé kọ́ kí ni ká. Good morning, ma. We're happy to see you. Good morning, ma. We miss you so Báwo much. náà sì ṣe ti jẹun? Ṣé wà okay? Manager ó jẹ́ yín Ẹ dọ́là. pẹ̀lẹ́ Oh, notice kankan pa manager ni. Torí tó wà láàyè. manager. Ẹ bàjẹ́ bẹ́ẹ̀ ni mi sọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ bàjẹ́ ẹ bàlùmọ̀ tẹ́ ẹ bá rẹ ni sọ fún yín mi ń sọ fún yín mi ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ fún yín sí pé ẹ bàjẹ́ ṣé mi ilẹ̀ jókòó tẹ̀ ń kí di manager ma mo ti wọ́n ra mi ńlẹ̀ lọ́dọ̀ yín àbí. Nǹkan ló ṣe ni pé tá bá dúró a máa ga jù wọ́n lọ. Àwọn afẹ́ kan máa look up to us, afẹ́ kan máa look down on us. Ẹ má bínú ma. Nǹkan tó fani ẹja. Bóyá ẹ jókòó ó yẹ kí n máa look down on you ní Ẹ ṣe ma. torí mi àti yín àsí nínú sàwáwù kan náà ọwọ́ díẹ̀díẹ̀ lára dẹ̀ ń fẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́ o Mr. Túnmiṣe. Wọ́n bẹ̀ wí. Mr. Túnmiṣe yín ni mi ń bá wí abólójú ẹ jọ kí ló mú yín o tẹ́ ẹ fi jẹ́ kí n rí rẹ́kọ̀dù lánàá kẹ́ tó lọlé. Ẹ máa wo bọ́rọ̀ ṣe rí kọ́ nìyẹn o bó ṣe parí rẹ́kọ̀dù tó mú wá fún mi lánàá mo lọ sọ́fíìsì yín o mo kanlẹ̀kùn ẹ̀ ṣílẹ̀kùn ṣé wọ́n wo gbogbo compound wọ́n rí pé kò sí mọ́tò yín bẹ́ẹ̀ mọ́ ẹ mo dẹ̀ notice pé bọ̀dá yẹn náà wà bí bọ̀dá tó bó ní yes so mo ti mọ̀ pé àwọn ni ẹ tẹ̀lé lọ sí ilé so nǹkan tí mi ṣe bọ́dà nìyẹn ẹ má bínú. tó ń gbà tí mi lọ lé yẹn mi lọ kú ni àbí. Àánú Ọlọ́run àtẹ̀bá lọ kú lánàá ẹ̀ ní wábẹ̀ láàárọ̀ yìí. èmi ò tiẹ̀ ní kú kan ti fẹ́ kú èmi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ ẹni tó bá ní kí n kú máa ṣíwájú mi. Ó máa síwájú yín lọ ní àmín lórúkọ Jésù. Anyway nígbà tí ẹ̀ẹ́dẹ̀ rí mi yẹn ẹ̀ ní kọ́ọ̀kàdì láti fi pè. ẹ wo condition kejì nìyẹn o ìrọ̀lẹ́ àná ni fóònù mi ti jábọ́ sílẹ̀ gbogbo ojú ẹ̀gan ló fọ́ká ó mú lọ sọ́dọ̀ ààbò tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tó ń ṣe fóònù ó ní kí n wá gbálẹ̀ ní nǹkan tí mi ṣe pè yín nìyẹn. Mr. Túnmiṣe mi dẹ̀ pé Mr. ẹ̀dẹ̀ dáhùn. Mr. ni mí. Ẹ deserve Mr. nítorí iṣẹ́ ń ṣe yín o. Gidi gan. Iṣẹ́ ń ṣe yín gidi gan o. Tẹ́bà rẹ ni sọ fún yín èmi wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ fún yín pé iṣẹ́ bá yín múlẹ̀ bí ẹ̀gbẹ́ o. Bàjẹ́. Orí nìbọn gbogbo ìyà tó ń jẹ mí yìí èmi ṣùgbọ́n tá àwọn méjèèjì yìí. Àwèrè ní ẹni ṣé ìwọ náà bá ṣe mi fóònù mi bàjẹ́ ni. Ẹgbẹ́ inú sàn wọn ò purọ́ ká má purọ́ ká má jàlé iṣẹ́ tí yín tún ní senior grade
nítorí bẹ́ẹ̀ ni nítorí pé ṣe báwọn tiẹ̀ máa ń pè lẹ́kọ̀ọ̀kan yín ò pè rí ẹ máa flash ní ayé ìsìn ìdáyé ìtẹ̀lájú tó yìí ẹ máa flash ní bí aláfiṣe nígbàtà tún jàjà tún ra káàdì 50 naira fún yín ẹ tún pè ní hello manager call me back. o gbọ́ sí lóòótọ́ ni. Mojú ẹ mọ́ra bí oníkìíní gbangba. o mojú o mọ́ra lóòótọ́ o ní kí manager pè ẹ́ padà. ẹgbẹ́ inú sáwọn mi sẹ́lẹ̀ṣọ̀ títà àdìmẹ́rù fífi yẹn sọ̀rọ̀ yìí náà sọ̀rọ̀ ẹ jẹ́ pé gbogbo pàǹtí ara yín náà máa jẹ ìdáràn jọkan orí fẹ́wú lọ́ máa bẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó gbogbo pàǹtí sọ́rùn tẹ̀ kó sápá ẹni bá rí ẹ wá rọ́ọ̀rẹ́ èèyàn àwọn bọ́ksà tí wọ́n tarí jálábẹ́ ẹ̀yìn ò kàn tiẹ̀ wọ̀ rárá. ṣé mi turọ́ ni bọ́kárí tí ò bá jálábẹ́ ẹyẹ kúnlẹ̀ káàtọ̀ kiri kò ní ṣe lọ́fíìsì mi pẹ̀lú rẹ́kọ̀dì yẹn àṣírí yín máa tó tú ẹ̀yin olè àwọn fámìlì swagu ṣírí yín á tó tú. ẹ̀yin lẹ́ ń jẹ́ kí mánéjà torí mánéjà yìí ọ̀dọ́ ọ̀run bọ̀ màá rí mánéjà ń pàṣẹ lọ́dọ̀ bọ́ ti rí bẹ́ẹ̀ bẹ̀rù fún yẹn máa tún wọ́n tẹ́ nínú òòlù yẹn máa fi gbálẹ̀ wọ́n mánéjà tó kó sà sí ìjà lábẹ́. bọ́ksà ẹ̀ jálábẹ́. báwo ni báni mánéjà ṣe mọ̀. àwọn bàbá ńlá wèrè ní mánéjà tó mọ̀ kọ́ tí mánéjà ṣe lánàá as usual nígbà tí mánéjà dé láti pàtì the next thing wọ́n gbé nylon black mo ti mọ̀ pé definitely oúnjẹ ló máa wà bẹ́ẹ̀ the next thing wọ́n kàn yọ ìgò kóòkì méjì. nínú kò possible nínú jollof rice wàhálà inú jollof rice máa yí bọ́tù yẹn ká. I dey tell you wọ́n á fọ́ máa wá ẹran kiri inú. má jẹ́ kí n parọ́ tẹ́ èmi tí mo parí mánéjà ti bàjẹ́ tipẹ́tipẹ́ o ìdí tèmi fi mọ̀ ni pé ṣọmọ pé mánéjà ní boyfriend. irọ́ ni o. manager boyfriend wọ́n máa wá wàláhì wọ́n máa wá sóòtẹ́ wo bọ̀bọ̀ kọ́ báyìí tó máa wá níbi 9:30 yẹn bọ̀bọ̀ tó máa wọ black yẹn tó máa jókòó síbi extreme lára lẹ́yìn tó níkùn yẹn dúdú yẹn wàláhì boyfriend manager. ṣé boyfriend manager ṣe kò lásọ black nìkan ló máa ń wọ. kò ní nǹkan tó fi ṣoògùn fún bọ̀bọ̀ yẹn ni. nǹkan tó dùn mí jù ni pé báwọn ṣe ń rúnra wọn. àtẹ̀yìn ló máa ń gbà wọ́n manager náà kẹ̀bẹ̀. o notice pé mọ́tò tí manager wọ̀ wà á tó ń lò wà á rí pé gbogbo ẹ̀yìn àwọn ti bá àṣẹ. Hi, pretty. Hello. Hello, Angel. Hi. Hello. Sorry. Is you sick someone here? No, I just moved to this house. This house? Yes. Sorry. Ṣé ibi báyìí lẹ́yìn gbé ni? Ibi báyìí là ń gbé. Wo flat wa nìyẹn bẹ́ẹ̀ yẹn. Ibẹ̀ là ń gbé. bẹ́ẹ̀ gbé báàgì yẹn wọlé. No, don't worry. Come on. I'm a perfect gentleman. I can help you. Bàbá tí bá wa ṣe yé. Bàbá tí bá wa ṣe. Bàbá tí bá wa ṣe o. Lónílẹ̀ tó já wà láyà. Bàbá tí bá wa ṣe. Yébò ríbò mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣe rí ọmọ yẹn bó ṣe wà yẹn. Spec. Meanwhile, bàbá wọlé tó ṣe ń bọ̀ wájú orí ẹ̀ ẹ̀yin lè má nojú nú pọ̀ èmi nojú nú bó ṣe ń bọ̀ yẹn wájú orí ẹ̀ báyìí mo kàn rí Akọ́ládé. Ní orí ọmọ yẹn. Lórí burúkú. Wait. Truth be told, right? This girl is my spec. And when I have to talk to her, I need to put on spec. Wọ́n fi òyìnbó lẹ̀ má sún òyìnbó kankan bíbá. Èmi ni mo kọ́ kí ọmọ yẹn. Ìgbà tó ẹ̀ pọ̀ lọ́wọ́ èmi ni mo kọ́kọ́ approach. Gbà yẹn wọ́n kọ́. Ẹ filẹ̀ fún mi. No, máa bá sọ̀rọ̀ máa fún yín láwọn ọ̀rẹ́.
ọ̀rẹ́ wèrè wo mo ń bọ̀ náà ó pọ̀ sí mi. ó lọ bọ̀ ẹ jẹ́ ká mi lọ mi lọ. ọmọ pa ẹ máa pa mí o. Who is there? Your new neighbors. You're welcome to our new home. Má hesitate láti béèrè anything tó bá need. We are here for you. Let me do the introduction. This is Kolade. Kolade, I'm not paying you, but you're colleague. I call me colleague. Yeah, colleague. This is also my friend. His name is Bosso. Bosso, aka Gafelola di Sakaramo. Nọ́pọ̀ kọ́ sàpò òṣèṣọ́ wa bẹ́ẹ̀ nìtìnà wọ́n mẹ́dẹ́lẹ́ kò bá mi ló fi kúrò ẹ̀kùn alẹ́kùn. ṣòwò tún mi ṣe ní orúkọ mi wọ́n lè máa ń pè mí ní asínẹ́kẹjọ òmúlàlà múlàlà nígbà tí wọ́n á jẹ́ pé lọ́dọ̀ tí wọ́n fẹ́ kó máa pè mí ní papa. O lè pè mí ní papi. Ọkọ̀ máa pè wá ní papis. Ṣé ti yẹ ẹ má jẹ́ ká gbàgbé ìpọ̀tà àbáwá ṣe ẹ ká bèrè ní bóyá ṣé kò sí anything tí a lè lọ ṣe. A máa ń ṣiṣẹ́ gan-an. Everything ni mo ti sort. No, o lè sort everything ọlọ́mọdé kò sort everything láyé ẹ. Boy, bó ṣe wà yẹn ṣọlẹ́ bóyá ń wò mí mo máa ń fọṣọ gan-an kò sáṣọ tí mi lè fọ mo máa ń fọ ọ́ndí sí. Èmi ìdẹ̀ni yìí mo mọ bẹ́ẹ̀dì tẹ tó máa dàbí pápá ìṣeré tó máa clean tó máa mad gan. Mr. Elesho, ẹ̀yin àti Ògúnlẹ́lẹ́jọ́ o. Ẹ gbọ́dọ̀ rìn níbi tí transformer wà. Kò lè rí ẹbẹ́ mi tẹ̀ ṣe wà yé mi ṣe ogun tèmi bí sọ́rí ògiri èmi ò pọ́ tí ń tẹ̀tì mo lè kún mo ń ṣiṣẹ́ pẹ́ntà. Ẹ jọ ẹ máa lọ ẹ máa wọrí mi wá ok irọ́ ni èmi ni máa ń tẹ bẹ́ẹ̀dì. Ajá máa kú sí mí ni we die here. Ó lè kú sí mí. Ẹ jẹ́ family house. Má worry. Hey, it's not. You can see that when I take the lead, they follow. Come. Thank you. You see? Don't forget, I know how to wash hair. My name is Papa. All right, thank you. Papis. Yes, we are puppies. Papis, let's go. Let's go. Mosquito. Ó máa ṣe onílé léṣe. Ó máa ṣe onílé léṣe. Butter, you are. Butter. O ti ṣojoro. Butter jọ. Ọ̀nà àfọlọ́pàá kó wá ní o. Go outside, Josh. Go outside, Josh. Thank you. No, don't worry, Tom. Don't worry. I'll call you. Thank you.
Onílé mo máa kágò. Onílé mo máa kágò. Ṣáwọn kágò tó máa ń travel yẹn. No, ó wá di ilé àwọn kágò àwọn tó máa ń kó àgò adìyẹ àwọn náà sọ. Ó wá di ilé ọ̀rọ̀ ọlọ́mọ ó lóye o. Bàbá mọ́lẹ̀. Ọba àwọn tó máa ń ṣe fíìmù yẹn wọn ò sí mọ́. Mi rò bẹ́ẹ̀. Ọyìnbá. Wọ́n sì ń ya tó bá dòṣogbo wọ́n ń yarú fíìmù yẹn. Àbáwọn ọmọ tó máa ń ṣe rìhásà tó yẹ kó wọ́n gbé. Wọ́n wà lóṣogbo. ó mọ̀ tó máa ń direct film ọ̀wẹ̀. Àwọn yóò lè ṣe rí. O ti ṣe rí. Kò lè ṣe rí. 1,000. Mo gbọ́ pé ọmọ pásítọ̀ ní 1,000. kò lè mọ́. Mo níyàn ti ṣe wẹ́rì ó ní kíni. Hello. Àwọn ò pé kò ní da bá ṣe ń gbénu ilé yìí tàdé jọjọ neighbors kí ẹ má mọ nǹkan. Because I patronize ara wa and we can help each other. Sherry, our method at our by we are into organic, Samantha organic products. Oh, that's nice. Yeah. Organics. Yeah. It's a very lucrative business. Very, very lucrative. So kí ni àwọn products tẹ̀ ń tà gan-an precisely? Sherry mi mo máa ń ta oyin mi original ni o, oyin authentic and irú ìwọ tọ́lọ́run fún ní skin tó dà báyìí. Tó bá fi oyin mi tó bá fi para ara ẹ máa jọ lọ sí ni. Oyin tèmi kò ń fúnyàn jẹ̀díjẹ̀dí, kò ń fúnyàn fibroid, kò ń fúnyàn diabetes, kò ń fúnyàn kankan, ó kò máa jẹ́ kára ẹ jọ lọ. Èmi dẹ̀ ní tí bá ti tà fún ẹ tán náà mo lè wá sínú ilé kí wá bẹ̀rẹ̀ apply ẹ̀ sáré. Actually èmi mo lọ sí ìbílẹ̀ pátápátá ni. You understand? Mo kàn tí yẹn bá wò mí tán sọ pé first boy lélẹ́yìí kò lè mọ ogun àwọn kìíní àwọn bí adìẹ agbọ́n nǹkan kan àmọ́ èmi òrí ni. Ori because ó mọ̀ pé ori shea butter tẹ́yìn olóyìnbó máa ń pè shea butter you know o lè mix ẹ pẹ̀lú anything orí tí mo dẹ̀ ń tà yìí tó bá fi pa skin. Jẹ́ tèmi náà polówó business tèmi náà now. You see gẹ́gẹ́ bá ṣe ń bá bọ̀ bá ṣe ń bá lọ ọmọ coconut oil very pure one purified one òun lèmi ń tà torí coconut oil. Ọlọ́run máa kù iṣẹ́ o sórí coconut oil yẹn tó bá lò ó máa mú ara ẹ ó máa mú wa jọlọ. Okay, ẹ mọ nǹkan since mo ti mọ gbogbo nǹkan tí ẹ ń tà ń sìn if I need any of your products I will let you know. Thank you so much. No mi ti polówó tán. Okay sọ̀rọ̀. Ó ní kankan tí mi ò ṣàlàyé fún yín tẹ́lẹ̀ ṣe rí orí tí èmi ń tà yìí tí ṣé ẹ ti try láti lọ sí Amẹ́ríkà rẹ̀? Ṣọ́ fún yín. Kí n sọ orí yes orí tí mo tà tí ẹ bá fi orí yìí fi para láìpẹ́ yín fún interview bó máa fún yín. Orí tó ń tà olúwa o. Ẹ wo oyin tèmi iṣẹ́ tó oyin tèmi ló sọ ẹ̀ ṣe rí oyin mi tẹ bá ń lọ lójú títì tẹ bá fẹ́ rí yàn tẹ bá fún lo oyin tèmi ẹ máa di invincible Ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ bá fẹ́ lọ gbaṣẹ́ tẹ bá fi oyin tèmi tẹ fi para tẹ mú Ọlọ́run ọba wọn á fún iṣẹ́ kẹ́tọ́ 2 million wọn á fún iṣẹ́ yẹn. ẹ má wọrí o tẹ̀lé pẹ́ ìdíkan má wọrí sórí coconut oil tèmi ń tà yẹn ní sùúrù sórí coconut oil tèmi ń tà yẹn oh God man ó mọ tó bá jáde nínú ilé ẹ láàárọ̀. Because mo máa ń lo because picture èmi irọ́ ni wọ́n pa irọ́ ló pa ṣé mi sọ fún yín pé tọ́lá fẹ́ you see torí oil tèmi ta bọ̀bọ̀ ìbò ṣe wà ìtòlóhùn tó ẹjọ́ okay sorry. ṣé àwọn organics yẹn mú babaláwo. Rárá iṣẹ́ tèmi oyin tèmi áńgẹ́lì ló ń bá ṣiṣẹ́ oyin aláńgẹ́lì mò ń tà. Orí tọ̀dọ̀ mi ọlọ́mọ jẹ́ ká rógun kidnap tí wọ́n pẹ́ ẹni tó bá ti jọ àwọn ọmọ olówó bíi tí yín báyìí wọ́n lè kidnap wọn at any time tẹ bá fò rí mi para wọ́n bá wá yín délé mo ní rí yín. mo dáràn bọ̀sùn gbẹnu òfò sọ bọ̀sùn ẹgbẹ́ bọ́bọ́ yìí ẹgbẹ́ bẹ́ẹ̀ kí n polówó kan tó wà yìí tó fẹ́ bá mi jà ní ó yà jẹ́ ká jà tó yẹ ìdè máa ní. wèrè kọ́sọ́mà wa ti lọ ká lè polówó fún. ẹ má wọrí mi máa dúró dè. kò sí wèrè ló máa bá yí ẹ jẹ.
ẹ kàn máa wọrí nígbà kan kó máa bá bọ̀bọ̀ ìwọ ló ń jẹ ìwọ ní lọ́dún dákọ̀ lè lọ dáná o. irọ́ ọ̀gá ẹ̀jọ̀ ń dùn mí ẹ̀jọ̀ ń dùn mí ẹ̀kẹ́. tí ẹ̀gbọ́n náà ṣọmọ yìí dẹ̀ ti gbé fóònù. kò gbé o ìgbà tí mo kọ́kọ́ pé ó ring kò gbé nísìnyí not available ló ń sọ. kò sí problem it will be okay. kò wá okay o. kí ló dé ìwọ rí ni ṣé ojú ọmọdé àgbékọ́rùn lọ sóko ni. odindi ọmọ táàrí. wait ṣé túnmí ṣe ó jẹ́ ọmọdé débi wípé lóòótọ́ ìrìn tó rìn ìrìn tí ó tẹ́ wa lọ́rùn ni àdẹ̀fẹ́ mọ bírin ẹ̀ ṣe jẹ́ but at the same time tí ó bá wá di pé bóyá wá ń ṣe gbogbo effort tí ò tí ì bọ́ sí does that really mean wípé bóyá wàhálà kan ti dé bá àbí ìṣòro kan ti dé bá have that belief in your mind pé he is okay. chief ẹ̀dọ́gbọ́n dájú. come on woman Túnmíṣe is over 30. ó wá jọmọdé àmọ́ bó ti máa take care of it my friend. then fún mi ní ṣọ̀nù tí o ṣe pé kí n. bẹ́ẹ̀ ni tẹ̀yìn ọkùnrin rí. ọlọ́run má má jẹ́ fojú sunkún ọmọ yìí o ọlọ́run má má jẹ́ kí nǹkan kan ṣe o olúwa tún mi ṣe. I love you. I love you too. Yeah, aṣáàlà ni ṣá. Ìgbín mi tó ń tẹnu mọ́ rẹ̀ ó máa gùn dókè gbẹ̀ngbẹ̀yìn. Bí kí n padà sójú ọ̀run yìí ni máa bù ú sùn. Whoa. Hey, how are you? Hi, good morning. Good morning. Yeah. You look good. Thank you. Ṣé ẹ bínú pé mo kàn sáré approach ẹ báyìí ṣá? Not really. Okay. But true. I mean, uniform lájọ wọ̀ ṣé kò yẹ pọ́kàn ríran? No, actually ó yàtọ̀ síra wọn. Ó tọ́ ni eléyìí rọ̀bọ̀, eléyìí lẹ̀pa. Pattern yẹn, you know. But I'm so sorry I, stumbled on you. No, that's fine. What are you doing today? As you can see, I'm on my way to church. Where? Church. You go to church? Kí ló rí? Ṣé mo fi ó sórí ni àbí mo wà nude? Mi ò jọ ẹni tó lè lọ church. No. Mo kàn wò pé I mean, most pretty girls, I'm impressed actually. Most pretty girls ò kí ń rò pé táwọn bá ti ṣiṣẹ́ during the week káwọn lọ sí church káwọn lọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run and all of you. I'm impressed. Trust me. Impressed that I'm going to pray to my maker. That's funny. I do go to church. In fact, I go to church often. Ìyẹn náà wà okay. Mo kàn wò pé kí bóyá tó bá dé láti church kọ́ bóyá kájọ hang out or something if you don't mind. Actually, mo máa ń pẹ́ dé láti church and tí bá dẹ̀ ti dé mo máa fẹ́ sùn ni. So, it's a no for today. But I don't know if we can do Friday. Okay. Friday, yeah. Friday, yes, Friday. Friday is Friday. All right. Yes. All right, that's fine, Jesse Timalo. Yeah. All right, have a beautiful day. Oshe? Yeah, cool. Bosun, Ọlábọ̀sún, Gbáfẹ́lọ́lá, Àdìsá Kàràmọ́ lórúkọ mi bá mi sọ fọ́lọ́run jọ̀ọ́. To grant my heart desires. Yeah. Whoa. Because of what you desire is exactly what I desired. So, but wait. She goes to church? Wow.
Okay, I'm winning this one. Omi ò understand o. Wọ́n béèrè orúkọ mi lọ́wọ́ mi, mo dárúkọ Tóbi. Wọ́n tún sọ fún mi pé Tóbi ni wọ́n náà ń jẹ́. Ìwọ wàá gbọ́rọ̀ ẹ̀rí ni. Wọ́n tún béèrè orúkọ mọ́tò tèmi kò dẹ̀ mọ̀ pé mi ò ní mọ́tò. Ìwọ tó dẹ̀ lè parọ́ tó lè múrọ́ lórí power line. Ẹ wà. Mi ò mọ̀ bí àǹkan tó ń ṣe mí ló ń ṣe ẹ̀yìn o. Bí mo ṣe wà ibi ń pa mí o, ọ̀gá kí ló ṣe? Ẹ wo, ẹ má jẹ́ kí n parọ́ tán yín. Èmi ò sí nǹkan kan. Bọ̀ ó mọ̀ pé wọ́n ní iná dídá kan náà, wáyé tó ń ṣe báyìí. Mo mọ̀ pé mi ní iná dídá kan, bọ́ gbogbo tèmi rí inú kitchen mi ò like. Ọ̀gá stop am, why you dey do like this? Gbogbo àti bá ti di turn lẹ́lẹ́ máa mú one excuse or the other wa. Kí ló le tó báyẹn? Bàbá na your turn, you suppose don cook. Bí mo ṣe ń rí cockroach inú kitchen ni mò ń rí eku inú kitchen mi ìdẹ̀lẹ̀ dáná nírú condition nìyẹn. Orúkọ tó sì dáná nìyẹn. Jẹ̀ni ẹ. Ọ̀rọ̀ dẹ́wọ̀ ló ń sọ. Mi ìdáná bọ̀ tí bá máa dáná mo máa ní ìdásí clean kitchen yẹn náà. Ẹ lọ máa clean ẹ̀ bọ́lẹ̀. Ọ̀gá bọ́lẹ̀ go cook. Go cook fún mi mojo. Go cook guy. Na me give am o. As if say na you give am. Mo fún na o. Bọ̀bọ̀ ìlọ dáná jà fún mi. Ọ̀gá lọ dáná máa fún ẹ mo bọ̀ fẹ́ kiss ni. Kí ni wọn náà fẹ́ jẹ? Okay, ṣe poison fún mi. Ṣe poison fún mi kò ṣe rice fún mi. Ṣe rice fún mi kò ṣe poison fún mi. Ingredient poison ni ọmọ ingredient. This time má ṣe mistake kò jẹ́ same size o. Kò dẹ̀ make sure pé wọ́n gangan ló deliver ẹ̀. Má fi rán bike man kankan. Kò dẹ̀ make sure pé kì í ṣe sòsì méjì. Same colour yẹn náà ni. Kò sí problem. No, má lo delivery guy ìwọ fúnra ẹni kò mú wálé. Okay, bye. Hi dear. Hello. You look so beautiful today. Thank you. You're welcome. Tó bá mind, mi lè fẹ́ kó ka ọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ tó máa bí ẹnu. Ó máa wù mí kí n gbé ẹ jáde kí ni àti ẹ̀ka jọ hang out. Ó fẹ́ gbé mi jáde. Yeah, ohun mi ó dẹ̀ wọ́n ẹlẹ́dàá mi. Okay. Mama room, I get back here. I'll get back to me. Yeah. Inú mi dùn sọ̀rọ̀ tó sọ bọ́. Obìnrin ní ọ̀dẹ̀ mature gan. So mi ò feel pé ó yẹ kó jẹ́ nǹkan tí ọmọ máa rọ. Any day tó bá ti fún mi wá okay pẹ̀lú mi. Trust me. I will make you happy. Yeah. You want to make me happy? Yeah, definitely. All right, Saturday nǹkan ṣó wà okay? Saturday wà okay. Ó bá sọ fún mi pé Monday kò sọ́jọ́ tó máa dá fún mi tí ó wà okay. All right, Saturday is Saturday then. Thank you so much. I said Saturday is fine. It's fine. Yeah. Ẹ pẹ̀lẹ́ manager. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Kí ló dé tó fẹ́ kí mi pa tó dẹ̀ sọ̀rọ̀ ẹ di akínikú tójó yẹ akínikú èwo ni kí n pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé mi ṣe nǹkan táwọn ẹgbẹ́ mi ò lè ṣe ni mi ń jayé orí mi ò ń pariwo kí n pẹ̀lẹ́ yín tán máa ń sọ fúnyàn tíyàn bá ń jẹrú ayé yìí ni màmá kẹ́ ẹ pẹ́ o. Ìyá wa kẹ́ ẹ pẹ́ o. Anyway, ìdí tí mi ṣe summon gbogbo yín ìdí ni pé omi tuntun ti wú ẹja tuntun dẹ̀ ti wọbẹ̀ láti òní yìí lọ láti ọdún yìí láti wákàtí yìí lọ láti ìṣẹ́jú tí mi ti ń bá yín sọ̀rọ̀ yìí lọ ní ọjọ́jọ́ weekend ẹ̀yin ọkùnrin ẹ máa ṣiṣẹ́ láti aago mẹ́fà àárọ̀
títí di aago mẹ́wàá. Ẹ jọ̀ọ́ kí ló ya yín lẹ́nu tẹ́ ń pa wá. ẹ sì máa ṣé mi ò sí níbẹ̀. Ní ọjọ́ weekend ẹni tí kò bá tẹ́ lọ́rùn kí tó parí ọ̀rọ̀ tí mi ń sọ ó lè fiṣẹ́ sílẹ̀ dandan kọ ò kí ó pọ̀ lẹ̀ kẹ́kọ̀ọ́ sì travel ẹni tí kò bá ti tẹ́ lọ́rùn dandan kọ́ ló fi ń ṣiṣẹ́ o ẹni tíṣẹ́ ò bá ti ṣe kó máa lọ kúrò níbí èwo pọ̀ ń ta gan-an ìgboro ò rẹ́rìn rárá nígboro ayé ojú ń le gan-an bí ṣe ń sọ̀rọ̀ mi lọ ní ọjọ́ gangan ọjọ́ iṣẹ́ gangan àwọn obìnrin wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti aago àárọ̀ títí di ọ̀sán ẹ̀yin ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti àárọ̀ títí láti ọ̀sán títí di òru. Òru. Bẹ́ẹ̀ ni mi sọ. Ẹni tí kò bá ti tẹ́ lọ́rùn gẹ́gẹ́ bí mi ṣe sọ lẹ́ẹ̀kan o ó lè fi iṣẹ́ sílẹ̀ èmi ò kì í fi iṣẹ́ bẹ èèyàn o ẹ mọ̀ pé bí mi ṣe tó yìí I am big enough to do all the iṣẹ́ tó wà ní ibi báyìí. Ní àkótán a máa fi owó kún owó iṣẹ́ yín irú ẹ̀yin yìí ẹ̀yin sọ̀nbẹ́tọ̀ yìí kékèké yìí a máa fi 10,000 kówó yín. Congratulations. Ẹ̀yin sísí kékeré Èkìtì oníhòòní mú picnic a máa fi 7,500 kówó yín. Congratulations. Ṣé wá rẹ̀yìn supervisor a máa fi 20,000 kún owó yín. Ìwọ dẹ̀ ní ìwà kó máa pẹ́ dé ibi iṣẹ́ gbogbo ìgbà tó bá ṣe ń pẹ́ dé ibi iṣẹ́ 550 naira ó máa dín àwọn òun pẹ́ ìwọ máa ń pẹ́. Àwọn ló ń jẹ́ kí n pẹ́ mánéjà èmi kọ́ àwọn ní. Nítorí pa máa ń dènà pín fún ẹ àbí. Mi kì í rí wọn. Àwọn ló ń jẹ́ kí n pẹ́ bọ́ ṣe wà yìí ohun tó bá mú yín tẹ̀ ń yọ owó tèmi ẹ máa jọ tàwọn náà. ẹ wò èmi tẹ̀ ní suggestion kan ẹ má bínú manager since tó ti jẹ́ pé àwa làwa wà punctual àwa máa tètè dé tẹ́yìn náà dẹ̀ testify sí orú ohun tó yẹ pé ó máa ń pẹ́ kó tó dé bóyá àwa ni kẹ́kọ́kọ́ á di 20,000 fún. kó o jẹ́ máa gba 10k yẹn. ó dà pé ẹ̀yà rèrè dà pa yín bá mi ṣe yín kọ́ máa fẹ́ mi 10,000 kọ́ fún yín 20,000 tèmi jẹ́ supervisor kò sí wàhálà mo máa kàwé èmi tí mò ń farúgbó ara tọ tí ó máa yé mi. orí ìdí Cambridge ló ti ń ṣiṣẹ́. Kò sí wàhálà nítorí pé ẹ rí mi lórí ìjókòó ẹ bẹ̀rẹ̀ sí ní gbó ayé lẹ́nu máa yọ 550 naira kó lówó títí máa yọ 550 naira kó nínú owó títí náà máa wá kó gbogbo ẹ̀ máa kó sórí owó. ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ máa pọ́nmọ́ yín kékeré ni ó máa kú ó eléyìí tó bá gbé ó máa kú tó bá kó 550 nínú owó tèmi tó kó fún ẹ. Èmi ní ọjà ká ní pé ká tún ṣe àsọ̀rọ̀ yẹn rárá fi mí lẹ́jà rí. ẹ wo mánéjà ọmọ tẹ fi kún owó ẹ̀ yìí ó kàn ń ṣépè fún inú ẹgbẹ́ tí mo wà mo ń gbọ́ gbogbo ẹ̀. Ẹ kúrò níwájú mi. Sọ́ọ̀lá mánéjà fáìlì kíní sátọ̀dé mo ti kó gbogbo ẹ̀ sí inú tébù yìí. Mi ti rí ẹ kó sì travel ẹni tí iṣẹ́ ò bá ti tẹ́ lọ́rùn kókó sì kọ̀ mọ́ tù kúrò níbí báyìí. Sọ́ọ̀lá ẹ kó sì travel kí ló dé tí wọ́n fọwọ́ gbá tébù ó fẹ́ nà mí. manager ẹ mọ̀ pé ó dà fún fìlà mi létí yẹn èyí tí òrìbí bàbá owó fẹ́ yẹn kúkúrú yẹn stout tó ń lọ́jọ́ tí fún mi lówó ẹ̀yà afa fine boy ṣe understand tó ní ìfún lóyún ẹ̀ kó òun mineral náà ìyẹ́dá tàbí ẹ̀ tí fún mi lówó ṣe pẹ̀lú owó ẹni kíyìn. Ó ṣe kà á tán kó sọ pé bàbá dẹ̀ndẹ̀ búlà náà yẹn náà sí. mímọ̀ tó ń ṣe ẹ́ èmi mọ̀ nǹkan tó ń dùn ẹ́ ojú ẹ̀ wà bẹ́ẹ̀ ní mi ìwà ẹ̀yìn wẹ́ ojú ẹ̀ wà lọ́dọ̀ mi ni bẹ́ẹ̀ ni ẹ̀yìn dẹ̀ wẹ́ ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ irú yín kọ́ lèmi ń ta sí ìsúnwẹ́wẹ́ ni yín Ọlọ́run ò dẹ̀ lè fún ẹ ṣe mo mọ̀ tó ń wò mímọ̀ tó ń wò ṣùgbọ́n mi ò ní ibi irú yín kọ́
gbà mú kó máa lọ. irọ́ tí bá mú ẹ̀rí fún mi lówó mọ̀. Ìwọ náà mọ̀ máa lọ. Kó sì travel alátẹnujẹ ojú ẹ wà bẹ́ẹ̀ ní mi ní fún ẹ mú àwọn ọmọ àwọn tí wọ́n dán ní. Sorry baby. ẹ wo èmi ò rí sí gbogbo eléyìí o ṣé orí olórí náà sọ pé káwa wá sìnkú ni àdèmọ máa ṣiṣẹ́ round the clock àtàárọ̀ dalẹ́ dòru kí ló ṣẹlẹ̀ lórí èlò. lórí 30,000. wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn máa ṣe appraisal náà kábàdé ti ṣe appraisal máa fi 10,000 fún salary. kó ṣí dànù wọn náà kó ṣí máa gbọ́ wèrè tó ń sọ lẹ́nu kí ló ń sọ lẹ́nu mo ṣe mo blame ẹ ni mo blame ẹ ṣe bí 20 pay lọ́dọ̀ ti fún owó ẹ̀ bó ṣe ní máa sọ̀kọ́ tó ń sọ. wá lórí yẹn orí ni o. orí kọ́ fi 10,000 kọ́yìn kọ́ fi 20,000 kú tèmi. ṣé orí ẹ̀ orí mi lọ ni ṣé wọ́n ṣiṣẹ́ jù mí lọ lọ nínú supervisor ni mí bì àbí tó ní pàjọ́ rẹ̀. àṣọ ẹ̀ ṣọ́ ṣiṣẹ́ jù mí lọ ni ṣé mo gbọ́dọ̀ ṣiṣẹ́ tó ẹnì kí tó gbowó àbí ti gbà pé BSc mo gbé wọ bí ni. BSc wèrè wo ta ló mọ̀ bí a fẹ́ certificate ló gbé wọ. ta ni ní OAU ọdún tí mo fi kàwé. ó ṣì dànù ṣé wọ́n kíra certificate sí ni. ọba president ló wà gan ló ra face certificate. ìwọ ló sọ bẹ́ẹ̀ èmi ò sí. ọ̀rọ̀ ẹ ti yé mi ó dà pé bọ̀bọ̀ yìí òun àti manager kí ni ìṣá manager. ayé máa bàjẹ́ dànù. èmi máa fi manager pàṣẹ last ni alarimọ́lẹ̀ alarimọ́ steering àdúgbò larimọ́ steering. máa wọrí wàá rí náà wàá rí. ẹ kúrò à ń sọ̀rọ̀ tó important lọ́wọ́ ẹ kúrò. ìjọba àtẹ̀sí. Good afternoon mo ń kí yẹn tiẹ̀ dáhùn náà. ṣé tọ́wọ́ ní ká tẹ́ lóhùn ni kí ló ṣẹlẹ̀. ṣáwá ni. kí ló ṣe yín ṣára kan yín tẹ́lẹ̀ ni. ara ń kọ́ wá omi. manager mo fẹ́ rí. ṣé manager wa jọ́nà tàbí manager ẹ fẹ́ rí manager ṣé káwá kú ni. ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ yín ti yé mi. ẹ ti wọ white ẹ̀yin náà fẹ́ feel important. wọ́n ti pẹ́ ní jẹ́ pẹ̀lú ìwáṣẹ́ sí ibà white ló wọ̀. white ni mo wá. hello yeah mo wà níbí báyìí àwọn nuisance kọ́kàn pààrọ̀ bíbá yìí. manager kọjá láìpẹ́ yìí. manager ò ní taste rárá olórí burúkú manager ẹ tó tún ní dọ́ọ̀tì lórí ló wà wọn lè rí rárá lé ní onídùúgbò lára. manager. àwọn lè ní problem o. ọ̀gá gbẹ́sẹ̀. Bọ̀sùn. Yeah. ayé mà ti dàdé. ẹ̀dá ò láàárọ̀ òpin yẹn. lónà ìwọ fẹ́ lọ́ṣọ. ní ìwọ tó jẹ́ pé on norms gan-an aṣọ ibi iṣẹ́ àwọn la máa ń bẹ̀rẹ̀. àbí. ok nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé èyí tí ò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ ṣe understand. bàbá ní appointment bàbá fẹ́ jáde appointment tí bàbá dẹ̀ fẹ́ lọ yìí ó important gan. wo ohun tó tẹ̀ fi lè mú ẹ tó fi jẹ́ pé gbogbo sálárì ẹ ló fi ra aṣọ ẹyọ kan. ó máa wà ibi tó ń lọ yẹn máa wà very important so where you dey go ibo ló ń lọ. mo ṣẹ̀ṣẹ̀ rà ní. sórí almost gbogbo owó oṣù mi ló bá designer yìí. ló fi aṣọ ẹyọ kan. ìwọ má wọrí ibi tí mò ń lọ mi ò ní já yín sí tí n bá dé ni máa já yín sí. ok ní sùúrù onídàá ti já wa sí. where I dey go I no fit tell una. ṣé ń gbọ́ rẹ. o mọ̀ nǹkan èmi ti gẹ̀ẹ́tì ó dà pé bóyá ó ń lọ fún interview kan ni. àbí interview ló lọ. má wọrí eléyìí ò ṣiṣẹ́ nígbà ṣe interview ló lọ. interview ni ká mọ̀. ọ̀gá ẹ má rò mí lẹ́jọ́ jọ àmẹ̀bọ̀ yín ti pọ̀ jù tí bá lọ tí bá dé máa fún yín scores. ó máa make mass sense. Shikemi, listen to me. Kò sí nǹkan kí nǹkan tó bá sọ pé o fẹ́ tí mi ò ní ṣe fún ẹ. Mama go bankrupt. Padà. Má sọ bẹ́ẹ̀ mọ́. Kò sí iye tí mo lè ná lórí ẹ̀. O mọ̀ pé ojú tó bá rárẹ̀ wà lóde kò lè má pé sísí. Olólùfẹ́ méjì bá pàdé ò wọ́n dì mọ́ra wọn gbági. You are so funny. When you're done flattering me,
let me know, okay? Má sọ bẹ́ẹ̀ mọ́. Mi ò flatter ẹ. Fact ni mo mú yọ. Ó rẹwà. Ó dùn wò. Kò dẹ̀ sí igé tí mo lè nà lé ẹ lórí. Ó ti get ẹ. Kò sí problem. Àpàdé ní venue àbí? Mo rántí. I need dates lọ́la, right? Yeah. So, I'm around lọ́la ń gbà ẹ́. I don't want to say I'm ready for you, but we'll meet at the venue tomorrow. I'll see you tomorrow. Take care. Hey, Baba, you funny, oh. That's what we're talking about. Bosso, you're winning this one. You're winning this one. Papi. That's how I'm Gary. I hope say you love me too. Ọ̀rẹ́. Àwọn àṣẹ wa wá. Ó tí ì ṣe tán ni. Mi ò lọ sí ibi iṣẹ́ lónìí o. Kí ló dé? Mo ní important appointment kan. Ìwọ ní very important thing láti attend to. Nǹkan wo ló lè ní tó wà very important ju iṣẹ́ tó ń fún ẹ lówó lọ? Mo ṣáà níbi tí mo fẹ́ lọ. Tó bá lọ bí iṣẹ́ lẹ́yìn ta ló máa bẹ ṣiṣẹ́ tó yẹ kó ṣe lẹ́yìn. Mi ò mọ̀. But then, tí mi ò bá wà available láti ṣiṣẹ́. What are friends for? You guys can fill in for me now. No. Mi ò lè gbéṣẹ́ oníṣẹ́ mọ́ tèmi. Irú ọ̀rọ̀ owó tiẹ̀ ló ń sọ yẹn, ta ló máa ṣiṣẹ́ ẹ̀ tẹ́lẹ̀? Ẹ dúró ná, tó bá tiẹ̀ sọ pé ò lọ síbi iṣẹ́ lè ní jọ́, ṣé wà á ti manager ṣe ti discuss ẹ̀? Yes sir. Manager fún ẹ láyè. Kò possible. Manager ni kò má wá síbi iṣẹ́ lè ní. Mo ṣe àti sọ fún manager kò mọ̀ wá. Kò sí wàhálà, kò sí yàn tó máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ o, because tó bá gba sálárì ẹ, ìwọ nìkan ló máa dáná, jẹ́ ká máa lọ bí iṣẹ́. Mi ò lè rojọ́ o. Ó múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ọ̀pọ̀lọ́ manager kò jọ kọ̀ọ̀kan náà tẹ́lẹ̀. Today is my day. You know what I'm saying? Looking firm. It's about a shark or something. Was awesome. Compadre Lopez. Yeah, I want to do to you. Bosore o boso. Na pelola di sakara mo. Meow, couscous, yummy, Meow, cantinho, cascus. Couscous. Couscous. Meow, yummy, Meow, couscous, yum. Couscous, yum. Oh! Meow, couscous, yum. Meow. Couscous. Yeah, this is it. Yeah. Come on! Why is the boy damn true to buy? ṣẹlẹ̀ ẹ wò àkí máa la òkè èèyàn jókòó sí àti pé àkíngbó ló ṣó ń bí báyìí.
olóṣó bíi ti báwo. kí ni màá pè yín ẹkùn red ẹtúbọra ẹgbẹ́ ohun sórí bí àwọn tí mo mọ̀ tí mo fẹ́ sọ. ẹ wò kí lẹ fẹ́ torí wọ́n rí inú kámẹ́rà èmi dẹ̀ lọ́ máa bá rí. wọ́n rí mi nínú kámẹ́rà. bẹ́ẹ̀ni. For your information mi ò kí ń ṣe olóṣó. ẹ má bínú kọ́tẹ́jọ́ ni mo sọ yẹn. ok mo ń dúró déèyàn ni. ẹ ń dúró déèyàn níbí báyìí látàárọ̀ for the past 3 hours ẹ ti ń dúró déèyàn bí akẹ́lẹ́ dúró dẹni ẹ nínú mọ́tò torí ẹ lè jókòó síbẹ̀ kẹ́ máa tẹ fún kẹ́kọ̀ọ́ máa ẹ̀sùn kọ́ tẹ fẹ́. ok ṣé ti bá ra nǹkan kò ní sí problems. ok ẹ fún mi lómi. mi lè fẹ́ rà. 5,000 lómi. ṣẹ̀ṣẹ̀ ń gbẹ́ bọ́ọ̀ wò ni. ẹ tún bàjẹ́ o à ń gbẹ́ kànga ni ẹ̀sùn kọ́ tẹ fẹ́ ṣómi náà ni. ok màá sanwó ẹ kò sí problem. èmi lọmọ wọ́ tó báyìí. tí bọ̀bọ̀ yìí bá dé bíbá ilé ni ayé ẹ̀ ti bàjẹ́. ṣé mi 5,000 ni. bẹ́ẹ̀ cash àbí POS à ń gba transfer. ẹ̀ ń gba transfer. ok POS. ẹ máa fi charges. àǹtí ẹ wo ẹ má bínú pé mo pẹ́ ṣé kí n bá yín ṣe. kí lélẹ̀. red wine tẹ ní kí n mú wá ni. kí ló tó ṣe wá gbóná báyìí. ẹ wo ẹ má bínú à níná láti àná generator wa dẹ̀ ti bàjẹ́ yẹ. so mo order fún wine gbígbóná lè wá fún mi àbí kò sí tútù àbí. so mo order fún red wine wá gbígbóná wá bá mi. nǹkan tí mò ń try àti ṣàlàyé fún yín nìyẹn generator wa bàjẹ́ látàná so nǹkan tí ò jẹ́ kó ti wá tutù dáadáa nìyẹn. ok ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n lọ bá yín get high so ẹ lè fi compliment. ṣó mọ omi tó fi ṣe high zẹ. àwa là ń manufacturer ice àwa ni a ní ice machine. mo bẹ́ẹ̀ sọ gbé ẹ̀kọ́ gbóná wá fún mi o tún sọ fún mi pé ilẹ̀ manufacture ice kan. àǹtí ẹ máa ní sùúrù. abẹ́rẹ́ ẹ̀dẹ̀ tí mi láyé. ọmọ èèyàn kan lòun náà ẹ̀dẹ̀ ń nà. ẹ wo ibi tẹ́tí tì mí bí àyà mi ni o ibi tó ń bí tì mí yẹn tí bá lọ ṣubú tí bá kú ńkọ́. tó bá kú ńkọ́. tó bá ṣubú ló ṣe sọ ṣòye tó bá ṣọ́ra màá mú ìfún èèyàn àpò jáde. ẹ máa tọwọ́ bọ ikú ẹ báyìí ẹ máa kó fún ẹ jáde. ẹ ṣọ́ra ni ẹ má jẹ́ kó ti yín mọ́ o. ẹ tún máa nìmí náà. ẹ wo tó bá tiẹ̀ fẹ́ kó téèyàn mọ́ ẹ kó tiẹ̀ mọ́ because òun ló bà generator wa jẹ́. ìfún tèmi lóye kó jáde. ta ló bà generator jẹ́. ẹ bá wọlé sẹ́yìn tí wọ́n fẹ́ kó fún èèyàn jáde. máníjà wa wọn kẹ́ kó fún wọn jáde àwọn ó di dáadáa tó. sẹ́rí ìfún máníjà ẹ lè jẹ́ tọ́nà àrí wọn yẹ. so ẹ ti sọ èmi di jẹ fún àbí. nǹkan tẹ́yìn náà sọ ẹ sọ pé fẹ́ jẹ́ fún. ọ̀nà ẹ̀pà ọ̀fẹ́ jẹ́ fún máníjà. ṣé máníjà báwo kí ló ṣẹlẹ̀ àná. sáfù red wine nǹkan gbóná ló gbé wá fún mi o. àǹtí kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí. ṣé ìgbóná kọ́ lẹ gbé wá fún mi ni. àǹtí abẹ́ máa jẹ fún tiẹ̀ náà. ìfún tèmi kẹ ẹ rí pé mi gbẹ ni ìfún tèmi ò lè dùn lẹ́nu abẹ́ máa jẹ. tí ẹ náà ibo lẹ wá ń lọ báyìí. sanwó sá. owó kọ òwò ni. ẹ má bínú wá ojú àwọn èèyàn báyìí máa ń láì ọmọ kankan wá bá wa jẹ fún máníjà. lórí burúkú ni wọ́n jáde. máníjà yẹn alóhùn tó bá wà náà wọn bàjẹ́ ẹnu wọn tí ò kì í dúró yẹn. àwọn méjèèjì jọ búrókì. wọ́n jọ búrókì ní máníjà yẹn láìpẹ́ wò wí. á dẹ̀ máa ṣe bí ìgbà tó jẹ́ pé. dúdú ìlú ni sálárì máníjà. 32,000 ní. 32,000 ayé máníjà ò ní í dáa. ọkọ ní bọ́dì jù wá lọ ní ẹ̀jì kan náà lájọ ní. wọ́n dẹ̀ wà alẹ̀ mọ́ wọn. alẹ̀ mọ́ náà. boyfriend wọn yẹn kó tó ti wá lálẹ̀. kò tí ì wá ó dọ̀la kó tó wá. ó sì máa wá lálẹ̀ Wednesday Friday ló máa wá. manager máa tẹ̀lé lọ Friday. àbí ká ṣèkà fún tó bá ti wá ni. a máa ṣèkà fún. ká ṣèkà fún àbí. ìkàwé àti tèmi máa ṣe fún manager. àkókò kìíní ò yé mi kéèyàn máa pèèyàn kó má gbé kọ́ mo pè títí kò gbé kọ́ mi. Bọ́sún. wọ́n ti dá sí ìtàbí báwo ni ìtàbí. alpha kí ló ṣe é. apá mi dà. apá ẹ̀ dà. apá mi dà. apá ẹ̀ wà lápá ẹ̀ náà. apá aṣọ mi dájọ́. ṣé pé ọmọ ti lọ fagbó Ghana ṣá. ṣé ibi tó wáṣẹ́ lọ ṣé kò ṣe island ṣe kó má ti lọ yàrá lẹ́gùsì kó ti lọ fa bàbá mi bẹ́ẹ̀ nígbà ta ló fa apá aṣọ ẹ̀yà báyìí. àbò tí bá kọ́ dókítà jà ni. tó bá tiẹ̀ bá kọ́ dókítà jà kò bá dán ẹ wá ní tó mèrè apá ẹ̀ lọ́wọ́ wa. àbí ṣe fa apá aṣọ yíya. bẹ́ẹ̀ láyé ẹni tó gé aṣọ yìí bẹ́ẹ̀ láyé ẹ̀ ti máa bàjẹ́.
ibi tí ẹni yìí tó jẹ́ dírí ayọ̀ mi tí ó jẹ́ kí rírí ayọ̀ mi kò ní rírí ayọ̀ ẹ̀. bí ó ṣe fẹ́ balance mi lọ́lọ́ bàbá mi balance. ẹ ló yà má ṣe pé o. ó dáńgbà yẹn o má ṣe pé o. ẹ̀bọ̀ ọ̀bọ̀ onísùúrù lóòótọ́ náà nǹkan tó ṣe yìí ò dáná ẹni yẹn deserve ẹ̀fẹ̀ náà ṣé pé fẹ́ nìyẹn ṣé pé no jẹ́ kó ṣe pé jẹ́ kẹ́mi sọ̀rọ̀ o. Yasin kò fọ́ ní ìnáwó jẹ́ kó ṣe pé. bọ̀bọ̀ èmi bìlíìfù pé kò ń ṣe nílé yìí ní apá ìyá. ìsọfẹsọ ní sùúrù ìwọ fẹ́ wọ. ẹ tó ṣe nǹkan báyìí ò dáná ó ṣe pé ó yá ṣe pé. ẹni tó yá wájọ mi ayé ẹ̀ máa yá balabala. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mo náà tí mo fẹ́ sọ. bó ṣe disfigure look mi ọlọ́pàá bá mi disfigure ẹ̀ ni. ní sùúrù gbọ́ gbogbo ìpè tó ń ṣe yorí Kọ́ládé ló ń lọ. wáyé tó ṣe máa jórí mi ló ń lọ. ìwọ ló máa ṣerú iṣẹ́ báyìí kò. ok sẹ́mi máa pápá bí ọ̀sọ̀ mi bá mi máa sọ mi. kò fọ́ ní o. Kọ́ládé mo ní mo sọ fẹ́ kí wọ́n ló fọ́ ní o. Bámi máa sọ mi. wà báyìí ló ṣe máa rò pé mi mú. ìwọ yàtọ̀ ló yaṣọ ẹ̀. ó dà ṣe pé fẹ́ ni ẹ̀ gbà yẹn. ó dà ṣe pé òkú fẹ́ ni ẹ̀ gbà yẹn. ṣó ti rí ní sùúrù. ṣó ti rí nǹkan tó ń ṣe. ní sùúrù náà o. wọ́n bẹ̀rẹ̀ ráyé sí tó bá padà ṣépè fún tó bá ya wèrè ọ máa padà pè é o. èmi kọ́ ni mo fọṣọ ẹ̀ yá. tẹ́lú wà fọṣọ ẹ̀ yá. ibẹ̀ yẹn ló máa dàgbà sí ẹranko lásán ìdè mi dúró sí rẹ́sítọ́ráǹtì mo wá ń wò ó mo ń retí ẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ ìbá tíjọ́ dẹ́gbẹ́ tí ìbá ṣe pàjọ́ ń gbé kúbíkù ṣé wọ́n lè rí mi náà ní normal day kó wá bá mi sọ shit mo tún wá ń gbò pé òkè ojú ló ń rojú ṣàánú jágbọ́n nǹkan tí ó fẹ́ sọ tún dá mi dúró wà òkè ibẹ̀ yẹn ló máa dàgbà sí very silly person. Jálẹ̀kùn tèmi o bá ti yẹ ẹ̀wà máa lọ. Pick your call now, please. Wo ye disturb chat mi jọ wèrè ta ló ní kó tún máa pè tún pè. Èmi gọ̀. Very annoying person. We can battery tèmi jàre. Mi ò believe it. Bọ̀sùn. Ọmọ tó máa ń respect God, I finally lost my respect. Olórí burúkú làwọn guys yìí. Òfolomi ẹ̀fọ́ ṣe o. Ẹni tó jó mi láṣọ. Òfolomi. Ọmọ tó respect me. Which kind of nonsense be this now? Which kind of nonsense be this? You won't have to try to pick. Kò ń ṣẹjọ́ mi now. Kò ń ṣẹjọ́ mi. Kò wù mí láti mess ẹ up. Come on, you'll pick. God damn it. Oh God. Can't take this now. Ọmọ tó ti respect me láti ilé. Checking something on. Oh God, you two don't pick now. She can't even pick now. Mi ò mọ̀ mọ́. Wàláì tẹ̀lé sí mọ́ ìlà làsíláwà o. Kì í sọ pé sọ kì í wọ̀ fi wọ̀ ẹni tó jó mi láṣọ. Òfolomi ẹ̀fọ́ ṣe o. Kò tó pick. Wọ́n ti bà rọ́ọ̀sì mi jẹ́ ṣá. Wọ́n ti bà love mi jẹ́. Wọ́n fi mí lẹ̀ ọ́ ni ò wáyé àwọn ayé. ṣé o dìde mad ni. Ayé olóṣù mo wá jẹ. Bọ̀sún. Ṣáyé ló dẹ̀ ń ṣe lójú ara yìí. Ó dáná ìwọ nìkan dẹ̀ ń dájẹ́. Ọ̀gá ayé olóṣù báyìí. Ọ̀gá bẹ́ẹ̀ jẹun jẹ́ wà kitchen. Ó jẹ́ wà kitchen. Ayé lè jù báyẹn lọ o. Ayé lè jù báyẹn lọ. Ṣé báyìí ń ṣe nìyẹn ni? Ó dáná tó lè pe ọwọ́ nìkan tí ń jẹun. Kò dáa. Ẹ má bínú. Ẹ lọ check kitchen. Oúnjẹ wà kitchen jẹ́ ká lọ. How many egg you cook? Ọ̀gá má rò mí lẹ́jọ́ ọ̀gá àdán. Jẹ́ ká taste oúnjẹ. No, má ọ̀rẹ́ jẹ́ kí mi. No, make I carry my own. Ìwọ lè má jẹ ǹjẹ́. Má lọ wo èmi mo ní ẹyin mélòó ló pè é. Má bu ẹyin kankan o.
mi ò wáyé ayé olóṣù mo wà jẹ tọ́sùn lórúkọ nǹkan ọjọ́ kí n jẹun ọjọ́ kí n jẹun. Sorry. Alpha, mo need the kọ́kọ́rọ́ fridge. Fridge tó wà nílẹ̀ mo need the kọ́kọ́rọ́. Ẹ ń tapọ̀ mọ́ ni. Ẹ má bù. Ẹ gbé sọ́kàwé mi ní. Bí kò fún wa yẹn ṣe dé, mo kọ mi ìmọ̀ gbà tí sóyún yẹn bọ́ sílẹ̀ lẹ̀ nídìí. Mi ìmọ̀ gbà tí sóyún yẹn bọ́ sílẹ̀ tó bọ́ sílẹ̀ o. Mi ìmọ̀ wọn ti ṣe mí, èmi náà ń ya sógun látàárọ̀. Kí ló ṣe lè tó? Ó dà kúrò ẹ̀ ti dàrú àmì. Orí ẹ̀ ò pé. Wà á dẹ̀ rẹ́rìn yẹn wọjà ní idiot. Ṣé nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn? Tó yẹ kó máa pìtì wá ó dẹ̀ rẹ́rìn. Mi ìmọ̀ nǹkan tó ṣe mí mú kan só látàárọ̀ ni. A ní mi ò mọ̀ gbà tó bọ́lẹ̀ níwájú kọ́sítọ́mà. Orí ẹ̀ ò pé. Idiot. Òpònú ni ẹ. Ṣé nǹkan tó yẹ kó máa ṣe ni? Ṣé yẹ kó máa fún alẹ́ ni? Òpònú èèyàn ń ya tó bí wèrè ó dẹ̀ fún wa ṣe yẹ̀yẹ́. Kí ni? Kí ló ṣe? Jáka tó ń bí. Ó mọ̀ tó ṣẹlẹ̀. Bàbá mo gbìmọ̀. Lọ mú air freshener wà náà. Air freshener wèrè wo mo ń bọ̀. Wọ́n náà ó ṣe. Mo fẹ́ sáré débì kan, àdìgó sọ̀rọ̀. Ẹ má bùnú mi wá sọ́nà bẹ̀yẹn. Àdìgó sọ̀rọ̀. Àti ẹ má bùnú jà. Orí ẹ̀ ò pé adarí pọ́n bí aláǹgbà. Orí ẹ̀ ò pé rárá. Go me. Today is a big day. Like, so I did better song. Yeah, come on, you fall for me, get it going. Go easy, can't find. Mama, it's my favorite show. You, I go salary minimum call it lori 16.5 a year. I go perf me, I'm coming. Nigga, money perf no le. Sing, I don't know. Kí ló ṣẹlẹ̀ gangan? Má jábọ́ o. Ara mi gan ti ń gbọ̀n lórí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí. Lè háàṣì o, bọ̀ máa fi lè porú ẹ̀. Mo kẹ́ rí wí ẹ lè ta sánsán dáadáa ní ẹ̀ ń fi sí gbogbo òdì mi. Ọmọ wọn á gbà lẹ́nu mi need àti sọ anything. Mo ìwà yìí tí bá kàn ti bọ́ síwájú ẹ̀ torí mi ó máa kó mi jẹ one time mi need àti toast to yé ẹ. Ọmọ wà ń bẹ̀ ti yẹ tí mi ṣe tí mi ṣe tí mi ṣe ọtí mọ̀mọ́ ti yẹ. Má bínú pé mo tán níbi tá a fẹ́ lọ yẹn dáhùn. Ó mi ìbínú rárá, ìrọ̀rùn gí ni ìrọ̀rùn yẹ. How's your cheap places? Ó dà pé wọ́n lo quiet jù láàrin àwọn ọ̀rẹ́. Well, èmi ni mo quiet jù, ó kàn jẹ́ pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan àwọn bọ̀bọ́ yẹn máa ń. Ẹ sọ nìyẹn o. Why is it so loud? Ṣé ní jẹ̀dí ni? Fuck, I'm sorry. Easy. I'm sorry. Ẹ ti sún mi, òun lè ń làágùn yìí. I don't think I'm fine, gbogbo inú mi ń dàrú. No, pẹ̀lú tó tẹ sọ yẹn wà okay. Ìsọ yẹn ń dùn bí tọlọ́kùn. I'm sorry. You know what? Let me go. Kí n má inconvenience. Níbo lẹ wá fẹ́ lọ báyìí? Mo ń lọ inú ilé ni mo fẹ́ lọ take care ara mi. Ẹ take care ara yín o, ìsọ tẹ sọ yẹn ó dàbí sọ ọlọ́kùn ni o.
Ah, God damn it. So. Ah, shit. I don't know. Kí ni mo jẹ náà? Oúnjẹ tí bọ̀sùn fún mi nìkan ni mo jẹ. Àbí bọ̀sùn fi nǹkan sínú oúnjẹ fún mi ni? Bọ̀sùn ti mọ̀ pé mi ni mo yá aṣọ òun. Bọ̀sùn ti mọ̀ pé mi mo yá aṣọ òun. Abódé mọ̀ pé mi àti Ṣìkẹ́mi fẹ́ jáde ni. Easy there, easy. Easy there. Okay, that is the love of my life. That's why I love you. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ kú ìjókòó. No, orí ìnáwó la tẹ̀ wá, ẹ dá wa dúró ni. Ẹ má bínú pé mi dá yín dúró. Ìdí tí mi jẹ́ pé ń gangan ni pé ká má purọ́ ká má jalè. Enjoy yourself there. Thank you. Wọ́n ní tọ́mọ ẹni bá dá wa ó yẹ ká wí. Yeah. Wọ́n ní tọ́mọ ẹni bá dá wa ó yẹ ká sọ. For we God is a majority. Ìrí àìṣẹ́ ni yóò pa láàyè alárùká. Ẹ kú iṣẹ́. Ká má purọ́ ká má jalè. Ẹ ṣe iṣẹ́ takuntakun. Thank you. Nítorí náà ni mi ṣe bá yín pákẹ́jì sálárì yín yìí. Salary. Kí olúkálùkù gbà kó yí lóde tí wọ́n jáwó gbà. Bẹ́ẹ̀ náà lára ẹgbẹ́ tó ni. Kẹyọ jáde ẹ̀ẹ́dẹ̀dẹ̀ má kà á kí olúkálùkù lè mọye tí ó tọ́ sí òun. Tèmi yàtọ̀ sí. Ok, tiẹ̀ náà ni. Kékeré. Tiẹ̀ náà ni. Ẹ o, manager, ẹ má bínú mi ní ìdá ti ṣí owó yìí. Bẹ́ẹ̀ owó tí mo ti ń gbà gan tẹ́lẹ̀ tó wà nínú envelope. Ó ń wo oje lè lọ, a máa ti wà gbọ́ pé ti fi 20,000 fowó mi. Owó eléyìí ó pè o. Manager, owó yìí kọ ẹyọ kan. Àbí mi ni mo kà dáadáa ni. Bọ́yọ̀ kà dáadáa báyà kò tó. Eléyìí ó pè àrùn ojú leléyìí, eléyìí ó pè. Ẹ má mú mi ìṣanwó o. Mi gbàgbé ọ̀rọ̀ òpònú tá ń sọ lẹ́nu ló fẹ́ dánú bí mi. Kí ló ṣẹlẹ̀ mọ́? Ẹ ṣe mi sọ fún yín níjọ́ yẹn mi ní tẹ bá ti pẹ́ díẹ̀ máa yọ 550 naira. So owó tẹ bá yọ lórí ẹ̀ ibo ló ń lọ. Wọ́n wà lọ́dọ̀ Èkìtì. Ọ̀dẹ̀ kò possible. No, ẹ ṣe máa kó wa fẹ́kìtì. Ẹ kàn máa pe kìtì ni. Ẹ máa kówó tèmi fẹ́kìtì mi ò léètì náà. Ó máa kú. Tó bá kówó mi fún ẹ, ó máa kú. Mo ṣiṣẹ́ 30 days. Àbórí èyí ni. Mánéjà owó ti wọ̀ sí lọ́wọ́ Èkìtì. Ibo ló wà lọ? Ọwọ́ wèrè yìí ló wà lọ́wọ́ ẹ̀. Mr. Wínrínwín. Àbẹ́rẹ́ ní bó ṣe dàbí ìgbà tó fọwọ́ nù lára. What? Ṣé ọ̀gbìn mánéjà ń lò ẹ̀? Kí ni mí ní gbogbo nǹkan tó ń bá mi try yín sìn? My love. Máa ń gbọ́ ìrógùn o. Wàá ná ta ni lógún. Máa ná òde, máa ná lógún o. Wàá ná ta ni My lógún. love, má bínú jókòó. Mánéjà mi ò lè Ó ti gbowó ń yìí. gbọ̀n, my love ti ń gbọ̀n. Mánéjà mi ò lè gbowó yìí. Olórí burúkú ni ẹ ni. Bá ń gbowó mi. Ọmọ àríwá bá ń gbowó mi. Ẹ má jẹ́ kẹ́kẹ́. Wo má pọ̀ ẹ́ síbí. Mánéjà ẹ bá sọ̀rọ̀. Ọ̀gbàgbà kí ni? Owó tèmi pọ̀ jù. Mi ì fẹ́ gan. Ó dà pé ìyá wèrè. Mi yóò kẹ́rẹ̀ rẹ̀ yẹ. Ó máa gbowó lọ́wọ́ wọn. Ẹ wo máa pa síbí o. Kò ní dá. Ẹ bá mi gbowó mi ẹ̀ máa dá wàhálà lẹ́sìn bí o. Mi yóò kẹ́rẹ̀ rẹ̀. Bébì mi. Kí lẹ sọ? Mi yóò kẹ́rẹ̀ rẹ̀ yẹ. Ta ni? FM ẹ má bínú ẹ̀yẹn kàn fún mi ní ìṣẹ́jú díẹ̀ má débi tẹ wà yẹn sìn ẹ dúró dè mí níbi ilé epo yẹn mi ò ní pẹ́ débẹ̀ máa wúkọ̀ pẹ̀lú yín bẹ̀ sìn ok
Okay, okay. All right, sir. Kọ́ládé. Tí mo ṣe. Alpha. Ibo ló dà? Mo fẹ́ sáré débi kan ni. Mo fẹ́ débi kan. Ṣoṣà ti sọ fún mánéjà ṣá, torí mi ò fẹ́ wà láàkọ́. Mánéjà wà rà ni. Ó wà lára ọ̀dọ̀. Má wọrí kò lè mọ̀ pé mo jáde mi ò lè pẹ́ náà. Ìyàwó èrè ni o. Yóò àbọ̀ ìyàwó èrè ni kò lè pẹ́. Tí màá fi dé wọn ò lè mọ̀ sóti yẹ. Mo fẹ́ sáré débi kan ni ṣùgbọ́n. Ó ní mo sọ fún. Wọ́n fẹ́ débi kan owó rẹ́ǹtì lẹ́ńkọ́. Owó. Ó ti ẹ̀ dá tó lọ létí sanwó rẹ́ǹtì. Bọ̀ ẹ jẹ́ kí n dé mi ò sá lọ náà ṣé mo sá lọ. Ṣàmọ́ fi tó ń lọ ni. Mi ò lè pẹ́ sẹ́. Sanwó rẹ́ǹtì bọ̀bọ̀ ẹ fi mí lẹ́jà tí bá ti dé màá sọ wo obìnrin wo tí nǹkan tó kọ ẹ bẹ́ẹ̀. Kówó lẹ̀ my friend. Kó sáré ṣé bó ṣẹ̀ṣẹ̀ gba sálárì ni. Tí bá ti dé màá sọ náà kí ló ṣẹlẹ̀ báyìí. Kí ló dé tó ṣe lè kówó lẹ̀ sí? Ó dà mi ò lè kówó lẹ̀ sí. Kí ló dé? Adélódé tó ń pè lọ́ba o. Adélódé. Manager ń pè. Kí ló dé? Tó bá wù ẹ́ kó sọ fún manager pé mo ti change pé mo ń jáde. Kí ló kàn mí pẹ̀lú agbolókọ ẹ ìwọ sọ fún wọn o máa dú ẹ lọ́rùn ni máa dú ẹ bí ẹran. agbolókọ ẹ bí ò ní pẹ́. manager ń pè. wá. Kí ló sọ pé mo ṣe? O bú boyfriend manager wọ́n sọ pé o bú boyfriend àwọn. Ẹ̀yin ní sùúrù ẹ̀yin méjèèjì wá ń báyìí manager ń pè sọpọ́ lọ́hùn pé manager ń pè ẹ̀yin méjèèjì nǹkan tó wà láàrin yín ló máa padà tún yín ká ẹ ṣáà máa bímọ hòtẹ́ẹ̀lì wò tẹ́ bá bímọ hòtẹ́ẹ̀lì òsèènì la máa sọ o sí wàhálà àmọ́ kan á dẹ̀rẹ̀ ilé àánú bímọ orí bí orí aláǹgbá. Bolo ti rí mọ́tò. Oore tuntun tí Olúwa ṣẹ̀ ṣe nínú ayé mi ló mú yẹn. Ó mìn pé ìwọ ló ra mọ́tò yìí. Oh yes. Are you joking? This is beautiful. I'm not. Such a beautiful car. Congratulations, oh. This is Opo, yeah. Oh, thank you. Can I hug you? Oh. Coffee. Really? Yeah, because it's big. Oh, thank you. Nice. Oh, nice. Ṣó máa gbé wa jáde pẹ̀lú ilé because ó yẹ ká wẹ̀. Of course, táwọn ọ̀rẹ́ mi bá ti dé láti fi ṣe, gbogbo wa jọ máa jáde, a máa lọ wẹ̀, a máa lọ paint ìgboro. Maybe red or blue. Red. Red yẹn máa wà okay. Honestly, this is a beautiful car. Nice. Congratulations. Thank you. Bóyá káwọn ọ̀rẹ́ tó dé jẹ́ kémi náà kọ́kọ́ wá wẹ̀ fún ẹ. Oh, my like it. Ẹ ṣé gan. Bó ṣe ń wò mí yìí, mi ò kí ń dáná fọ́kùnrin nínú ilé mi o. Why? Ó mọ̀ pé everybody pẹ̀lú rules ẹ̀. Oh yes, that's true. That's one of my rules. But nítorí ọ̀rọ̀ mọ́tò tuntun yìí, in fact, màá dáná fún ẹ. Mi tún wá ní dáná nìkan, màá tún wá fi drink of your own choice, màá tún fi tẹ̀. Are you for real? So tell me about your favorite drink. Actually, mi ò ní mind NSC because our big boy bye. NSC baba exo. What's the problem? Just make yourself comfortable. Let me get to the kitchen. Oh, thank you. And I'll be back. Thank you. All right, congratulations once again. Thank you so much. Yeah. Ọmọ mo ti jẹ dẹ. Èmi ò mọ̀ nǹkan tó ń ṣe Kọ́ládé o. Báwo ni o ṣe máa wùwà báyìí? Ó sọ fún wa pé òun máa tó dé látàárọ̀ kò tí ì dé. Ṣé o mọ̀ pé olórí gbogbo rẹ̀ láìní ò lọ o? Láìní ò lọ. I'm telling you. Báwo lèèyàn ṣe ní brain báyìí? Báwo lèèyàn ṣe ní lọ́pọlọ tó jẹ́ pé gbogbo ìwà àbàjẹ́ ayé ìyọwọ́ ẹ̀ ló máa kú sí? Wo ṣé o tẹ̀ rí? Ohun ó ní brain o, bóun kó má ní brain o, I don't care. Tèmi ní pé tó bá yẹ ti dé
kó ṣáà kó wẹ́wà because mi ò fẹ́ embarrassment lọ́wọ́ bàbá landlord mi ò fẹ́. ẹ̀rù tí ẹ ń bà èmi. kí lẹ́rù bẹ́ẹ̀ fún. ẹ̀rù ń bà mí ni kó má lọ jẹ́ pé ibi tó lọ ó lọ ná gbogbo owó ni. mo bí o máa ga lọ́rùn. wàá ga lọ́rùn. máa ga lọ́rùn wà nílẹ̀. o tún fẹ́ pààyàn fẹ́ àdéhùn. mi ò pé mi ò ràn. máa pààyàn. mi ò kí ẹ. àbọ̀dá ìtúndé. uncle assalamu alaikum uncle assalamu alaikum uncle assalamu alaikum. ṣé ibi tẹ́ ẹ̀ ń gbà lọ yẹn ṣé ẹ rí out of bound for to non-staff. kíchìnì ni. ṣé ẹ rí ẹ rí. ṣé tún fẹ́ máa jẹun mọ́ tara yín yìí ni ládùúgbò oúnjẹ tó wà ńbẹ̀ yẹn ẹ tún fẹ́ máa jẹun mọ́ tara yín. kí ni problem mi boys náà kí ni mo rà nígbà yín gangan náà. ìtẹ̀rẹ̀ àánú gbá wá pọ̀ o ìtẹ̀rẹ̀ àánú gbá wá pọ̀ ẹnu tèmi ò máa dà èmi máa bá everything ṣe ń sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ ẹ wà àti bàtẹ́ tí wọ́n ní life manager láyé manager ò ti ní túmọ̀ mọ́ inú manager ò dùn mọ́ ṣẹ́ríkẹ́ tó dé tẹ́lẹ̀ ìjọba alágbádá ni manager ẹ lè dé lọ́dẹ̀ ìdìbò bọ́lógún. ẹ wo ẹ jẹ́ sọ fún yín ẹ wo ẹ má lọ torí pé ẹ ti fáìn o fáìn o ṣe láyé sí o ẹ rí kẹ́ni kan lè wá bẹ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀ tán ẹ wo bíi mẹ́ta ṣé ń gbé wọn débẹ̀ lẹ́yìn okùn extra mẹ́ta ṣé ń gbé wọn débẹ̀ ṣé tún gbé wọn débẹ̀ ok ẹ jẹ́ kí n máa kà wọ́n fún yín bọ̀dá Ibrahim oní sìgá wọ́n wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì bọ̀dá kúkúrú wọ́n wà ń bẹ̀ bàbá oníkun ńlá ìyẹn náà wà ń bẹ̀. tó dédé tẹ́ndọ̀ àwọn èèyàn tẹ̀ pè wá. wọ́n ò fún wa problem àmọ́ èyí ẹ ti fún manager lẹ̀ emotional problem. ẹ̀yin lẹ fún manager problem. ẹ ti fún gbogbo salary ti manager ń gbà. àmọ́ ẹ̀yin rẹ̀ ń kọ́ ẹ̀yin ló ń kọ́ fún. tàbá ti wá báyìí inú mọ bí manager gbẹ̀yìn ni. àlọ́ máa kọ́ra mọ́. fọ́nṣẹ́ tẹ̀lé ẹlẹ́ni. mo ti mọ ibi tí problem yìí ti wá ìyàwó méjì bàbá ẹ̀ máa fẹ́ o ìwọ tó faṣojú lẹ́nu kékeré kí ló dé ó kàn ṣe kẹrẹbẹrẹbẹrẹ kí ni problem ẹ ṣọ́ọ̀ṣì ẹ sí mi ni. ọwọ́ affect wo ti tẹnu àwọn yẹn. aago mi fi bàjẹ́ o. ṣẹ́rí ẹ̀dí kọ́tẹ́ ti kọ̀ ṣẹ́rí kọ́tẹ́ ti kọ̀ ṣẹ́rí kọ́tẹ́ kọ̀ ẹgbà ṣẹ́rí kọ́tẹ́ kọ̀ ẹ̀dí gbàgbọ́ ẹ̀rọ̀lẹ̀ má bá yín fa wàhálà má bá yín fa wàhálà ẹgbà má ṣe nǹkan bẹ́ẹ̀ gbọ́ yìí o má ṣe nǹkan ẹ̀ẹ́dẹ̀dọ́wọ̀ ọ̀rọ̀ orí rẹ̀ kẹ́ máa fún mascara bí. ṣé ó ń tanná. ẹ ń tanná. yà ó tún ti paná. ó múná wá. it's too early for all this o mọ́tò tuntun. can you imagine àwọn dílà yẹn wọn wà reliable rárá. abo ní security ni. kò ní ìmúṣẹ̀ṣẹ̀ rá ni. bóyá kò mú kùtà wá ká fi gbá wájú ẹ̀. mọ́tò tuntun ò ní ìdí gbogbo yẹn you know. gbèsè náà gbèsè okay yeah, start it. It's not nice. ó dẹ̀ níbi tí mo ní láti dé in the next 20 minutes. kí ló máa fẹ́ ṣe báyìí. màá pe mechanic àbí. ṣáà láti pe mechanic lè wà annoying ni. kí ló wá lè máa ṣe mọ́tò tuntun like. wow okay mo ń bọ̀ náà. because me I don't understand easy má fi gbá mi. má báwo ni bínú mọ́tò ta ti jubilate. mi ò mọ́mọ́ àwọn dílà ẹ̀ ló yẹ ká máa fún lépè báyìí. you know what it's okay má tún ṣa time yìí pé mechanic it's getting annoying. time yìí kọ́ ló máa ṣàkọ náà pé mechanic. bólúwa ṣe dá mi ní o. bólúwa ṣe dá ẹ̀kọ́ lélẹ̀ ìwọ ló túnra ẹ̀ dá ẹlẹ́ṣọ̀. okay I'm trying. 20 minutes. ra mọ́tò ta ìra mọ́tò ó ti ní problem ṣé nǹkan is a bad omen. àbí torí pa ẹ̀ tí da champagne sórí ẹ̀ ni. well maybe. má ṣe wẹ̀ ọ́ kankan àwọn dílà yẹn I don't know. Can I use your phone? My phone? Àkáwọn mẹkáníìkì yẹn tó mọ̀ ọ́ sọ tó máa ṣe ẹ lọ ta ló ń pe nọ́mbà yìí you can't use my phone bóyá kó lo fóònù rẹ. I'm 20 minutes 20 minutes. ẹ̀dẹ̀ kí nìkan tó ń ṣe mọ́tò yìí. ẹ wò ẹ farabalẹ̀ ṣe rí irú mọ́tò báyìí bó bá bàjẹ́ èèyàn ní gbọ́dọ̀ farabalẹ̀ ṣe dáadáa ẹ̀yin náà rí bó ṣe tó èèyàn fò gbọ́dọ̀ farabalẹ̀. ṣé wọ́n dìgbà tó bá tó lo 2 years lórí ẹ̀ kó tó rí nǹkan tó ṣe é ni a ti wà nídìí ẹ̀ for the past 20 minutes o lè tọ́ka sí pé nǹkan báyìí o kàn ń tútọ̀ wèrè bí ejò ni. ṣe ẹ wo bí ọ̀gá ẹni tó ràn yín iṣẹ́ kan tẹ bá jẹ́ kí bàtà yẹn bọ́ sí mi tí bá bóyin gbogbo yín yẹn máa ṣàǹlẹ̀ ní ẹja wèrè. ẹ̀dẹ̀. ẹ wò ẹ dákun ẹ ní omi inú freezer tó tutù dáadáa.
kí ló fẹ́ fi yẹn ṣe ń sìn. mọ́tò yìí ó ti gbogbo nǹkan ara rẹ̀ ti dàrú o bá a bá rọ̀ lé lórí bóyá ọlọ́run lè pé kó ṣiṣẹ́. wọ́n lọ fóònù mi dẹ̀ ti kú ó yẹ kí n ti pé ẹni ẹ̀ for the past 20 minutes báyìí wọ́n lọ kí ni mo fẹ́. kí lẹ fẹ́ ṣe. wọ́n lọ ṣé mi ṣe èèyàn pé báyìí. ẹ ní ajá ká pajá bọ̀gàn ká pajá sí. ṣé mi ṣe. so kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló ń fà á tí mi ti fíìlì mọ́tò yìí. kí ló dé gangan kí ló dé ṣé time tí mo fún iṣẹ́ kò tí ì over ni. After Fẹ́mi ẹ calm down now. kí n calm down fún kí ni. ẹ wo ẹ bẹ ṣe ń sọ̀rọ̀ yẹn ò dáa tóun bá gentle kò mí pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ò lè sọ̀rọ̀ ẹ ta mọ́tò fún yàn ta mọ́tò fún yàn mọ́tò yẹn ti ń sáré ní problem ní ìdáyìí it's too early for all that ẹ tún wá dé ẹ̀dá action bolẹ̀ ṣé tó náà ti wá fọlọ́pàá gbé yín no wrong now it's the wrong thing. Babe, just okay ṣé nígbà tí mo ya ẹni mọ́tò yìí ṣé ìwọ ṣé ṣó ní fault ìgbà tí mo ya ẹni mọ́tò yìí ṣó ní fault débi pé ó wá di pé wá ní issue ọ̀gá kí ló ṣe mọ́tò kù. ẹ wo gbogbo oil nínú mọ́tò yìí ó ti gbó dànù tán kò sí nǹkan kan bẹ́ẹ̀. no ẹ má dáhùn no oil ayé ẹ fẹ́ bàjẹ́ ayé ẹ fẹ́ bàjẹ́. jọ wọn lo ya mọ́tò give answer to that. I can explain. Mo lè explain. so òótọ́ ni kò ya mọ́tò. gbogbo nǹkan tẹ̀ ń sọ ìbò tí ẹ̀ bá mi rárá bí mọ́tò ṣe máa wà ókè ó ní sí tèmi. ẹ kò calm down ẹ má worry nǹkan kò ṣe mọ́tò. ṣé nígbà tẹ máa rent yẹ ṣé ó ní problem ni. Mr. FM ẹ má worry mọ́tò. oh my god mọ́tò yóò ní problem náà. báwo ni no nothing lọ dáná ọmọ kó ọ̀lọ́ ẹ̀ kò ṣe oúnjẹ lẹ́nu tó dáná bá ṣe oúnjẹ yẹ tó ti yẹ ká kan kò ṣiṣẹ́ àní kò lọ dáná. nọ́ọ̀tì òṣìwò ló ń sọ kó gbẹ́nu òṣì sọ̀hún o lè imagine èmi ń bá ayọ̀ mo rò pé ó ra mọ́tò ní bóyá edé nìyẹn ló lóun ti ra mọ́tò ọ̀nà yín lì àṣewèrè ẹ̀ lọ rẹ́ǹtì mọ́tò ni mo dúró wọ́n tún mọ́tò yẹn ṣe látàárọ̀ báyìí sí òun ló ti rẹ̀ mí tí mo jókòó bí arọ sí bíbá ó lọ rẹ́ǹtì mọ́tò ta ló wá ń try láti múnú ẹ̀ dùn. Kọ́ládé kí ló ń ṣe ayé ẹ fẹ́ bàjẹ́ ni o tún ti bẹ̀rẹ̀ fake life fún ẹ bíbá yìí àdéhùn ṣé mọ́tò yìí náà mọ́tò yìí ni. tún mi ṣe calm down now amúkan ní kí n kàn bá ṣe máa ń ṣe now. ta ni wá ti ta ni. ọ̀rẹ́ mi. ta lọ̀rẹ́ ẹ èmi ò ń ṣọ̀rẹ́ o. please sort your ẹ̀wù ọ̀nkú nǹkan tẹ́ bá fẹ́ ṣe wá tó mọ́tò yìí kó wájú compound mi jàre. kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ nísìnyí. ẹ má wọrí ṣe rí olórí burúkú ẹ̀dẹ̀ yìí. ayé ẹ fẹ́ bàjẹ́ ni ẹ̀dẹ̀ kò mọṣẹ́ bó ṣe wọ̀nyẹ́ ayé ẹ fẹ́ bàjẹ́ bá lẹ́bọ̀ eléyìí ni mẹkáníìkì. jẹnẹrétọ̀ mà lélẹ́yìn ṣe. èmi sẹ́fẹ̀yìn ẹgbẹ́ mi wá díẹ̀ tẹ́ ni wọ́n máa wò. Mr. Fẹ́mi ẹ má bínú ṣé bí Mr. Fẹ́mi ẹ má bínú. kò ń ṣọ̀rẹ́ tèmi o. My name is Mr. Tumise. Mr. Tumise okay. Mo ń bọ̀. torí tẹ bá fẹ́ mu lọ sẹ́ẹ̀lì ní sí kó má lọ jẹ́ pàjọ́ máa lọ sẹ́ẹ̀lì ni o èmi ò ń ṣọ̀rẹ́ ẹ̀. ẹ má wọrí mo ń bọ̀ máa lọ bí mẹkáníìkì. ok ẹ fẹ́ pe mẹkáníìkì tó máa ṣe ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ ṣe kókó sí. ìwọ ọmọkùnrin ò kí ṣèyàn gidi o. ẹ má bínú iṣẹ́ èṣù ni ẹ mọ̀ téèyàn bá ń tẹ̀ láti ṣé téèyàn bá rí ẹni téèyàn nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan téèyàn kì í ṣe ó mọ̀ àbí ọ̀rẹ́ mi ó mọ̀ náà. eléyìí ò ní dá fún ẹ tata ṣé ìwọ kọ́ ló ṣe ìpolówó fún mi pé. wèrè ẹdẹ ló lọ pè mi ò mọ ẹdẹ tí o kò dẹ̀ ní dá fún ẹdẹ jẹnẹrẹ fún ẹ. èpè ó mú mi èpè máa mú mi èpè máa mú mi ẹdẹ ayé ẹ fẹ́ bàjẹ́ ni ó yà wèrè ni. ẹ má dàsá wudu owó sẹ́ẹ̀tì. awudu agodu le alaye kò sí ayé fẹ́ bàjẹ́ ni. Bísí ọlọ́mà bí ẹ kò ní dá fún ẹ olórí burúkú tí o. olórí burúkú ni ẹ. mo bá ṣe máa ń ṣe náà. ìwà àti tálẹ́ mi ò bẹ́ẹ̀ live fake life. ṣé tó bá jẹ́wọ́ náà ni ṣé ò ní ṣe bẹ́ẹ̀. fún ta ni. girlfriend mi náà. girlfriend mi girlfriend tèmi ni. báwo ló ṣe jẹ́ girlfriend. ẹ wo kàtẹ́ fi tó ń dùn lẹ̀ yọ afa báwo ni owó rent ẹ tó dáa ń bí ẹ sọ ń bí ṣe o sápò. owó rent wo. ṣó ni olórí burúkú tó bá ti dàárọ̀ la máa kọ́ ẹrù ẹ. tó bá ti bí ìyá ẹ̀dá tí kọ́kọ́ rù mí ọ̀sán tàbí owó tí mo ní kọ́ mo lọ fi rent mọ́tò ni sálárì tí mo gbà mo lọ fi rent mọ́tò ni. o ní ṣoríire. wọ́n kò ní ṣoríire. Fẹ́mi ṣé o dẹ̀ ṣúọ̀ wípé Túnmiṣe lórí. sà Túnmiṣe gangan ni mo rí sà. o dẹ̀ mọ ilé tó ti rí. ibẹ̀ ni mo ti kúrò nísinsìnyí kí n tó máa bọ̀ ń bí. báwo ni wọ́n ṣe mọ̀ pé à ń wá. níjọ́ tẹ́ fi ń sọ ní ọ́fíìsì tẹ́ fi wá sọ́dọ̀ wa tẹ́ ń sọ ìjọ́ ẹ̀ ni mo mọ̀ pé ẹ ti ń wá. Yeah, that's true. ẹ wò chief ẹ jẹ́ ká tètè máa lọ. Right away. ẹ jẹ́ ká máa lọ ó wà ní báyìí. oró lè lọ tún kúrò mi.
You're right. Kò sí ọ̀pọ̀ lè kúrò bẹ́ẹ̀ náà torí pé mo gbọ́ pé ibẹ̀ ló ń gbé but ẹ jẹ́ ká máa lọ. Let me pick my car key. Bọ̀. Mr. Femi, ẹ wo mo ṣe fẹ́ wá gbé mọ́tò yẹn wá báyìí ni bọ̀bọ̀ yẹn wọ́n ti ṣe mo ti perfect everything ti wà all right. Of course kò sí ọ̀kan tó ṣe mọ́. Má bínú ọ̀rẹ́ ẹ tí mo rí lẹ́ẹ̀kan yẹn. How are you? Ọ̀rẹ́ ẹ tí mo rí lẹ́ẹ̀kan yẹn. Tún mi ṣe àbí ó wà nulẹ̀ ok kí n pè wá ok bọ̀ ṣé kò sí problem. No. ok. How are you? Pẹ̀lẹ́. O jọ bẹ́ẹ̀. O fẹ́ jọ bẹ́ẹ̀. FM tún mi ṣe tẹ́ ẹ̀ ní. Tún mi ṣe. FM ẹ̀ ní pé kò sí problem. Tún mi ṣe. Tún mi ṣe. Kí ló dé? Don't worry. You see. Wow, surely situation máa wá báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. You see, tún mi ṣe, má worry. Jẹ́ ká jọ máa lọ sílé. We'll sort everything out. We'll sort it out. So ti gbọ́? No problem. Ọ̀rẹ́ mi Kọ́ládé lórúkọ ẹ̀. Oh, how are you, Kọ́ládé? Fine, sir. Bẹ́lẹ̀. That's my girlfriend. Your girlfriend? No, mommy, that ẹ má dá lóhùn girlfriend mi ni o ṣe girlfriend. Àbúwẹ̀rẹ̀ ní ẹ̀lú. It's okay. Don't start that again. Kò sí wàhálà. We'll sort everything out. Let's go. No, let's go. Bámi sọ fún bọ́ọ̀sì pé àwọn parents mi ti wá bọ̀ mí. Má worry, let's go. Tún mi ṣe. No, it's okay, let's go. Ẹ sà, èmi fẹ́ gbé mọ́tò ni mo wá gba mọ́tò tèmi ni. It's okay. You meet us. Ẹ má bínú ibo ni ilé àwọn tún mi ṣe bó náà mú lọ. Ẹ ní kankan ṣe tó. Ẹ̀bùn tí wọ́n mú ọ̀rẹ́ mi lọ mi ilẹ̀. Ọ̀gbẹ́ni fún mi ní kí mọ́tò ọmọ rẹ̀ lọ bá wo. Ẹ má bínú. Abẹ́rẹ́ rí bí Ọlọ́run ṣe ń ṣọlá ẹ̀. Ẹ̀yin méjèèjì dẹ̀ ń gbélé kan náà ẹ̀ẹ́dẹ̀ mọ́ra yín. Àmọ́ o àwa ti dúpẹ́ o ibi tá a fẹ́ gbòbì sí obì ti lálẹ́ òun bẹ̀. Tún mi ṣe ọmọ rẹ wa tó wà l'Amẹ́ríkà ta ni kò fẹ́ tó torí ẹ̀ sá kúrò nílé òun nìyẹn. You see, ṣe rí ẹ̀yin ọmọ ọ̀sìn ẹ mọ̀ pé nǹkan tí ẹ̀yin bá gun orí 10-story building tẹ́ẹ̀rí táwa bá wà lórí ìjókòó lásán àti rí òun ló dífá fún yín pé tí ọmọ bá ti bàlágà tó tó lé ọkọ lọ ká ṣe àmójútó tó péye so that kọ́mọ yẹn má ṣìyàn gbogbo àwọn effort ìgbésẹ̀ tá à ń gbé nìyẹn kì í ṣe pé bóyá no. We just want the best for you guys. Nothing more. Daddy, Mommy, mo ń fi àsìkò yìí apologize pé tí n bá ti ṣe nǹkan kan láti fi offend yín ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé rí ọ̀rọ̀ matchmaking táwọn parents mi sọ ń gbà yẹn ó dẹ́rù bà mí gan because it is deeper than they think. Because ọ̀pọ̀lọpọ̀ story ni mo ti gbọ́. Ibi tí wọ́n ti matchmake ara wọn, ìmí ń já sí kú, ìmí ń já sí oríṣiríṣi, tẹ́lómi ò mọ̀ra wọn tó jẹ́ ìwà oríṣiríṣi ló wà lára àwọn méjèèjì. Bí mo ṣe gbọ́ pọ́n fẹ́ matchmake nìyẹn yẹn ló mú èmi náà fi kú òní because Yeah. You have a point there. Honestly, I agree with you totally. But báwo làwọn òbí náà ṣe máa rí gbólẹ̀ tá a máa ní kẹ́ ẹ̀ torí bọ̀ a lè ṣe yẹn láíláí, you know. Daddy, ẹ wo ẹ pẹ́ fún wa. Àmín. Wọ́n mi ni wáyé tí. Tó bá dẹ̀ jẹ́ pé mo ṣẹ̀yìn ẹni rẹ̀ àmú fẹ́ apologize pé kẹ́ máa tẹ̀. ọmọdé ló tẹ̀ ń ṣe. No problem. It's okay. Ṣé wá rí lórí ọ̀rọ̀ pé ẹ lè rí gbóńlẹ̀ kẹ́tì wá sí. Daddy, eléyìí kọ̀ wọ́ọ̀kì ni o. Ṣé mo pé fúnra mi ni mo rí ṣìkẹ́mi tí mo láìkẹ́. Ó níbi tá a ti pàdé. Mo ti mọ experience mi lórí àwọn relationship tí mo ní last tó dẹ̀ jẹ́ pé àtàrà yìí náà ni mo ti rí. The last girl tí ẹnikẹ́mi àti ẹ̀ máa fẹ́ra wa
mo mọ nǹkan tó jú mi rí dáadé mi ìkọ́ kí n sọ ni ó wà lára nǹkan tó jẹ́ kí n kúrò nílé gbogbo àpá tó wà lára mi òun ló dá sí mi lára. Bọ́lá ti tó kí ni gbogbo rádaràda yìí náà Bọ́lá ti tó kí ni gbogbo wàhálà yìí. No, how many times ni mo máa sọ fún ẹ pé kó yẹ máa fa gbogbo kíní inú ilé mọ́. Ẹ dúró náà kí ló dé tó yín ṣe báyìí náà tó fi di pé gbogbo ọ̀rọ̀ tí bá ti ń bẹ́ẹ̀ sọ ó kì í gbọ́ tí inú ẹ báyìí ló fẹ́ ṣe. Èní ìsìn igbó la ká mú ẹ lọ́wọ́ tó bá máa fi dọ̀la ó lè jẹ́ drug la máa ká mú ẹ lọ́wọ́ and you forgotten that your body is the temple of the Lord. Why are you doing this? To be sure you have a problem. Èmi ní problem. You have a problem, Doc. Oh, really? Kí ni tiẹ̀? Is it your body? It is my body, for God's sake. Your body is the temple of the Lord. Your body is this. Tí bá ṣe bá mi ò mọ̀ ṣe. Tí bá ṣe dé. Is this your smoke? Is it your body? Ṣé tí mo yẹ mú ara ẹ ló máa affect? What are you saying? Ṣé o gbọ́dọ̀ tó sọ lẹ́nu ẹ̀ ṣá? Kí ni business? Have you forgotten that I am your husband? Ẹjọ́ ẹ̀kọ́ kò ń ṣe fault ẹ. Bro. Báwo ni yẹn ṣe affect me? How does it affect our relationship? Mo smoke. It is my mouth. It's my body. Ṣé bí mo ṣe ń fa iṣẹ́ ara ẹ ló ń lọ ni? Is it affecting you in any way? You stressing me. I'm stressing you. Yes. It is affecting me in every way. Ṣé ọmọ gbọ́dọ̀ bá nǹkan báyìí lọ́wọ́ ẹ? Kò ń ṣe fault ẹ. Fault Popsi ni. Tó bá yẹ pé Popsi ò ní kí n fẹ́ ni ṣé gbogbo orí burúkú tó ń ṣe yìí wàá lè ṣe inú ilé mi. Tó bá tiẹ̀ fẹ́ ṣe wàá ṣàmà lọ ṣe síta. Kò ṣe fault ẹ. Ohun tó bá ti wọn ẹni kò ṣe o. Bẹ́ẹ̀ni mo mọ̀ pé over my dead body ni mo máa fẹ́ ẹ. Mo máa divorce ẹni. Yes! Mo máa divorce ẹni. Adé wí náà àwọn wíṣọ́ lọ́jọ́ yẹn náà Popsi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ ṣùgbọ́n ló délé ìṣọ́bà mi wà lulẹ̀ ni. Yes. Did you just say over your dead body? Yes, over my Really? dead body. Yes. And it's gonna be over the dead. Kí ló ń sọ? Because I'ma kill you. You ta ló ma. Yeah! Yeah! Daddy! Yeah! Mo dárò! I'ma kill you too. Musa! That one is one out of millions. Kò ń ṣe pé gbogbo ìgbà ló rí bẹ́ẹ̀. Okay. Daddy mo ni. Kó má lọ di pé ó máa pa mí lọ́jọ́ kan ló jẹ́ kí n sá lọ. No, it's good. It's okay. Ṣé wá tiẹ̀ rí lórí ọ̀rọ̀ Ṣìkẹ́mi tẹ́ ń sọ pé ibi tí a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wò sí. Ó ti lálẹ́ wò. Daddy kò lálẹ́ wò síbẹ̀ kankan o. Kí ló dé? Ṣìkẹ́mi rèé láàrin mi àti òye wa àwa tá wà lórí àtó mẹ́rin àwọn ọ̀rẹ́ mi àti Bọ̀sún àti Kọ́ládé wọ́n wà lórí ẹ̀ mo ti embarrass ara mi gan ṣojú. ṣé ọjọ́ tó ń so ní ká sọ. Anyway. ṣé ti gbọ́ dáàdi mo so gan. No. Bí ọ̀rọ̀ ìyàwó ṣe rí nìyẹn tí o bá gbọ́ sórí ìyàwó wàá mọ̀ pé ọmọkùnrin gbọ́dọ̀ jìyà kó tó rí ìyàwó fẹ́ bẹ́ẹ̀ tí nísìnyí ẹ ti wá léra yín wọlé báyìí àwọn ọ̀rẹ́ ẹ ti wà nígboro o ti lé òun wọlé so wàá rí pé ibi tá a fẹ́ gbòbí sí omi ti hù síbẹ̀ lóòótọ́ and space tí mò ń rí láàrin yẹn mi ò mọ reason tó ṣiṣẹ́ wà ń bẹ̀ ó yá ẹ bá mi ṣe bẹ́ẹ̀ mọ close up àbẹ́ kì í lo close up ẹ close the space yẹn ká dẹ̀ fàdúrà sí lókù àbí kí ni mo wí Ṣìkẹ́mi. Gbogbo nǹkan tẹ́ bá sọ náà mo ti fara. Àbí. Daddy ẹ ṣojú ọdún sá. You are welcome. Ṣé ilé tó dá báyìí ló ti jáde tó wá sọ̀rọ̀ àìní tó sọ̀rọ̀ ẹni organic sẹ́yìn? Kí ni nǹkan tí wọ́n ń tà láàrin àwọn ọ̀rẹ́ yẹn? Oyin ni mò ń tà. You did all that? Tún mi ṣe ìwọ mo níyọ lọ́nà. Anyway. Daddy ẹ̀wẹ̀ mi kàn fi yẹn catch trips ni mo kàn fi ń pass away time ni. Mo mọ̀ pé tí mo bá lọ ṣiṣẹ́ níbi tí ó wà very important ẹ máa rí mi mo dẹ̀ ní láti keep head mi low ọlọ́ṣẹ̀lẹ̀ nìyẹn. It's good. Anyway a ti dúpẹ́ fọlọ́run Ṣìkẹ́mi oníwọ náà ti gbọ́ yẹn and good enough o ti rí ilé tó ti jáde o ti rí pé ìwọ náà ti gbé wa o ti yẹ̀ wá wò o ti rí pé á dà ọlọ́run á wà pẹ̀lú yín kẹ́ wá jọ máa ṣe jẹ́jẹ́ then àtiwọ́ àti Ṣìkẹ́mi kẹ́ lọ sọ fáwọn ọ̀rẹ́ yín wípé olúkálùkù
kan fà level wọn. So Ṣìkẹ́mi àti mọ́mí ó yá ẹ lọ kitchen àwa fẹ́ jẹ nǹkan. Daddy, ẹ wò mo love Ṣìkẹ́mi. So no love ẹ. Daddy rí pé mo mọ jùlọ sọ́jà ó pọ̀ ó try. Ṣìkẹ́mi. Bébí náà ṣe nìyẹn. I love you much more. That's true. I have something for you. Something? Yeah. What? Hey, you know I don't like surprises. But a little surprise to my life. Okay, let's wait and see. Yeah, did you? Kí n tún díjú mi? Yeah. Okay o. Mo ti díjú o. Babes. Yeah. I want to spend the rest of my life with you. Me too. Thank you. Oh, thank I you. love you so much. I love you much more. I'm so happy. I'm Aw. so happy. I'm the happiest man on earth. Such a funny guy. That ló máa ṣe best man. Bosuni. Bosuni. Me and Jackie Colade share best man because what do you know gum? We fake life here, they poor gum. They might log be more to Iyawo wedding. Oh, serious? I love you so Cheers much. to a new beginning. Yeah, cheers.